ẹ̀sìn pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Ádámọ̀ ti wà nílọrin pẹ̀lú Èkó, Áfíríkà lápapọ̀ ayé pátá. Ẹgbẹ́ pàkọ́dá èèyàn kan wáyé Ádámọ̀ Abdallah. Bàbá wúlò púpọ̀ fàráyé, Ọlọ́run bá ní kẹta àgbà òní mímọ́. Ṣìkẹ̀hún ẹjí ẹ máa sùn ẹgbẹ́ra tán kò sógo fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́ tó gbà ni yóò ṣọpẹ́. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ sọ̀rọ̀dọ̀gba. Al-ilmu khayrun jalilun min mawahibihi. من حازه فليلازم شكر رحمنا. لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا. يا آدم دوما شكر نعمته كهال داودنا ألهم تبيانا. على
ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ́ yan wá kan rámúnà bá ní Ádámù. Babalagége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ádámù sọ mímọ́ di ilẹ̀ pátákárà. Babalagége máa kú iṣẹ́ tẹ̀sán mímọ́ dọ́là. Ọlá fún kò. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámù ti wà nílọrin pẹ̀lú Èkó. Áfíríkà lápapọ̀ ayé pátá. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوب إليه ونتوكل فإنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على سيدنا محمد المصطفى المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد أتوقع لدى الله أتوقع لدى الله adáwọ̀pẹ́ wa pé alihamudulilayi rabbil alamin ayin ọlọ́run lógo a sì gbé ọlọ́run tóbi torí pé òun náà ló tóbi a kí ọlọ́run ọba tó fún wa nímọ̀nà tí ẹ bá sọlá ọlọ́run ni àbámasí lójú ọ̀nà ọba tó wá ní káwà lójú ọ̀nà islam tá à ń jẹ́ ọmọlẹ́yìn anabiwa muhammad sallallahu ta'ala alayhi wa sallama eléyìí náà tó ní téèyàn máa dúpẹ́ lé lórí torí pé na'imatul islam na'imatun azima minan na'am ní màkà tó tóbi nínú àwọn oore ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ọba yìí náà lọ́ba tá a fara tì tá a wá lólùṣọ́ àwa àrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ a sì wá foríjì lọ́dọ̀ rẹ̀ lára àrànlọ́wọ́ tá à ń béèrè lọ́dọ̀ ẹ̀ náà ni pé an yashrah lana sudurana kó bá wa fún ìgbáyà wa yìí kó bá wa tún ṣe kó bá wa fọ̀ gbogbo àwọn arúkèrúdè tí ń bá ń bẹ́ mbẹ́ kó bá wa mú dání so wáyà sẹ́rì hàmùrí kó wá jẹ́ kọ́rọ̀ tí mo fẹ́ sọ kó rọ̀ mí lọ́rùn láti wí wa ahlul uqdatan min lisani àwọn kókó tí ẹ máa jẹ́ kí ọ̀rọ̀ dálá hàn ènìyàn kọ́lọ̀ bá mi tú kú nítorí kíni yafqahu qawli kán lè bá a gbọ́ mi yé torí gbogbo ẹni tí yẹn bá ń ọlọ́ngàn sọ̀rọ̀ kò yé àwọn kan ẹ̀dá tí ń bá wa ń lérò yìí pé tó ń bá sọ ó gbọ́dọ̀ yé gbogbo ayé àárẹ̀ tí ń bẹ láre ó kọjá àárẹ̀ tí ń bẹ lára ẹni tí ọdẹ ọpọlọ ń yọ lẹ́nu nítorí pé ọlọ́run bá gan ọ̀rọ̀ a máa kẹ́ lára ń gbà mí a ní wà máa káàdà awùláhi la yafqahuna qawla aw la yafqahuna haditha níbo ni yóò ní má balu awùláhi kí ló ń ṣe àwọn èèyàn wọ̀nyí tó já sí pé ọ̀rọ̀ òye wọn ìyẹn fi hàn pé ọlọ́run gan ń sọ̀rọ̀ tó yẹ kọ́lọ́run tó sọ̀rọ̀ kó mọ̀ yẹ nìkan tọ́lọ́n bá wa ń sọ̀rọ̀ yẹ pé kò ní yé àwọn kan ó yẹ kí wọn náà mọ̀ pé tí wọn náà bá wí tiẹ̀ kò ní yé àwọn kan ọ á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn tó yé Musa wí kọ́lọ́n bá wa kẹ́ kò yé Firaun kò sì yé àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ àfìgbà tọ́lọ́run fẹ́ pa wọ́n rẹ́ anabi Ibrahim wí la ilaha illallah kò yé àwọn kan ọlọ́run sì ní ń sọ̀rọ̀ fáwọn yẹn direct kò yé wọn irú àwa táwa gbà wá yí lọ́dọ̀ ọlọ́run tẹ́ pálí kùránì là ń kà tá à ń lo hikima báwo la ṣe wá máa lérò yìí pé gbogbo èèyàn lọ́rọ̀ wa gbọ́dọ̀ yé ẹni tí ò yé ó gbọ́dọ̀ takò wá àwọn tó bá yé àwọn gbọ́dọ̀ kí wa pé ẹ kú iṣẹ́ mandala sàdánkátà yín àwọn àmì ẹdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ̀ ní kò yé àwọn ṣòro ohun tí ò yé yẹn ó lè padà yé àwọn akẹ́sìrẹ́ ó yé àwọn àbòsí ló wà lára wọn àwọn yìí ń kò sí tó lè ṣe àwọn mànáfìkì nù القرآن سبحانه إن المنافقين في الدرك الأسفل من النار شو رأى منافقين تيون أولا في تلينونا ولا ما شو واني منافقين تيو ريو تيتوكي أوروري كوسيما كوا جاسي بيو أما تملة كبران نتي بيراغا
lànàbùwà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nígbà tó ń júwe ń tà ń pè ní gbéraga ó ní batarul haqqi wa ghamtun nas náà ni batarul haqqi kéèyàn máa tẹ òtítọ́ mọ́lẹ̀ wa ghamtun nas kó o máa fojú yẹpẹrẹ ẹni tó wí máa fojú rẹ nìyàn ṣàpẹ́ tí ń bá ń fojú yẹpẹrẹ èèyàn ẹni tó fojú yẹpẹrẹ rẹ̀ kí ló fẹ́ sọ tí ó jẹ́ ẹ lójú bọ́lọ̀ ti dáyé nù àwọn tọ́lọ̀ ń jẹ́ kọ́rọ̀ wáyé ọlọ́run jó yí wọn dáadáa kí wọ́n lè bá gbọ́ wáyé ọba yìí àwa lólùṣọ́ kó dáàbò bò wá kó là wá kó bí àwọn aburú kó sì ṣàánú fún wa àwa tọrọ kẹ́kẹ́ fún ọ̀gá wa ọ̀gá tí ò lẹ́gbẹ́ nínú ọ̀gá alágbọ̀yé tí ò lẹ́gbẹ́ nínú alágbọ̀yé anabiwa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹni ọlọ́run ọba ránṣẹ́ wa kó máa jẹ́ àánú kó sì máa jẹ́ kẹ́ fún gbogbo àgbáńlá ayé ọlọ́run wa bá wa kẹ́ àwọn ọmọlẹ́yìn ànábì àwọn sàhábà rẹ̀ àwọn aráalé ẹ̀ àwọn mùsùlùmí lójú ayé rẹ̀ tí wọ́n gbà fún àtàwọn tí wọ́n jásí pé wọ́n padà wá gba dáwà rẹ̀ gbọ́ lẹ́yìn tá ànábì ò sí mọ́ táwọn náà lo dáwà yẹn wọ́n ṣe dáadáa bọ́lọ̀ ní ti nìkan ṣe bá ànábì náà sì ti gbé kalẹ̀ ìkẹ́ ọlọ́run kó máa bá kó wa àwa náà tá a wá ń wò wá ọlọ́run bá wa ṣíjú àánú wò wá مولانا شيخنا آدم عبد الله الليلوري رحمة الله تعالى عليه وعلى والديه وعلى كل علمائه ولم بارك مولانا شيخ آدم شيخنا في الإسلام شيخنا في العالم شيخ الأفريقي وشيخ النيجيري وشيخ الإيلوري رحمة الله تعالى عليه ولم داكم بارك مولانا شيخنا كمال الدين الحدبي وشيخنا يوسف الإبواجي رحمة الله تعالى عليهم أجمعين خاصة شيخنا مصطفى زغلول سانوسي رحمة الله تعالى على شيخ وشيخنا موسين إيدو وشيخنا عبد اللطيف ياموني وشيخنا جرجيس قد وعلى كل علمائنا وكل الصالحين من عباد الله Ọlọ́run dákun gbogbo àwọn àfáà wa tí wọ́n lọ àtàwọn èèyàn rí nínú àwọn ẹrúsìn Ọlọ́run bá wa kẹ́ wọn kó sì kẹ́ àwọn tí wọ́n bí àwa náà àwọn tí wọ́n kú ń bẹ Ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ la ilaha illallah bàbá wa mudirul markaz adamallahu hayatahu wa athbit lana afiyatahu bisalamati ya rabbal alamin wal amani innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anna Ọlọ́run jari bàbá náà pẹ́ la ilaha illallah atuwa ń fàsìkò yìí náà kí àfa wa fadilatu sheikh Mas'ud yasalunak pé wọ́n kú Eidul Milad as-Sa'id olú Ọlọ́run dákun jẹ́ má ṣe lè láṣẹ mọ́ fún àfa wa yasalunaka maulana sheikhuna Adam Abdullahi lórí babaláyége ti ṣàdúrà fún wọn Ọlọ́run dákun èyí tí wọ́n ṣe fún wọn ni Ọlọ́run dákun bá wa jó gbà èyí táwa náà ń ṣe fún wọn olú Ọlọ́run dákun bá wa jó gbà la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim tó Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o kọ́lọ́run wọlá agbára rẹ àtijọ́ kan ṣó rẹ àmọ́ rí pé ẹ ti gé nìkan lábẹ́rẹ́ ń bẹ̀ ọ́ ààrẹ ẹ má wọlé ń gbára èyí ṣe lọ́dọ̀ àpé lọ́dọ̀ wa ń bì ṣùkọ́lọ́run dákun bá wa ṣíjú àánú wo lọ́dọ̀ la ilaha illallah bàbá wa náà Ọlọ́run jọ ń gùn lẹ́mìí fún wa àwa náà gbogbo àwọn tí wọ́n wá ń ṣọjọ́ ìbí lónìí tí wọ́n jẹ́ mùsùlùmí Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọ́n lọ́dọ̀ la ilaha illallah muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àkọ́lé ọ̀rọ̀ wa tòní náà ni wípé wasilu sha'r lil marha huwa haramun kí obìnrin máa fi irun kúrun ǹjẹ́ haramu ni ìyẹn ni pé ǹjẹ́ èèwọ̀ ni bó tiẹ̀ já sí pé a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé ẹni tó lè sọ nǹkan di èèwọ̀ Ọlọ́run nìkan ni kódà Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kò lágbára kó sọ nǹkan di èèwọ̀ tá a sì mú ọ̀rọ̀ Imam Shafi'i rahimahullahu ta'ala tó wà nínú kitabul tó jẹ́ ti Imam Shafi'i pé àfáwà sahibu Abi Hanifa Abu Yusuf sahibu Abi Hanifa ọ̀rọ̀ tí wọ́n sọ pé adraqtu mashayikhana wọ́n ní mo bá àwọn àfáà gbà láwọn tí wọ́n já sí pé ọ̀rọ̀ Ànábì yé wọn wọ́n ní yakra'una fil fataya wọ́n á máa sá láti mú dájọ́ wá yakra'una fil fataya an yaqulu hadha haramun wa hadha halalun wọ́n á máa sá wọ́n sì kórìíra láti máa mú dájọ́ wá lórí pé eléyìí haramu ni o
eléyìí o halal ni o illa ma kana fi kitabillah àyàfi tí wọ́n bá rí inú alukur'an bọ́lọ̀ ń pè ní haramu ni wọ́n mú wá tàgbélé ọ̀rọ̀ tó lákọọ́lẹ̀ ni ìmáàmù Shafi'i sálàfù ni inú àwọn sálàfù salihin bákan náà àfáà wa yìí náà sálàfù salih làwọn náà kọ́lọ̀ ń bá wa kẹ́ gbogbo wọn àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. àwa ń béèrè yìí pé ìjẹ́ èèwọ̀ ni àwọn kọ́ ni pé àkọ́kọ́ rí i pé ń tà ń pè ní ọ̀ṣọ́ ọlọ́run abá ló ṣe é lẹ́tọ̀ọ́ fún gbogbo mùsùlùmí ṣé wàá rí àdánwò tó wá bá àwa mùsùlùmí pàápàá àwọn àfáà wa tí wọ́n gbìyànjú ọlọ́run ló máa níyàn wọn tí wọ́n fi ṣe àwọn nǹkan tí wọ́n ń ṣe níbi àwọn ìdájọ́ ẹ̀sìn ọ̀nà méjì làwọn àfáà máa gbà tú hadith àwọn kan wọ́n máa lo nọ́ọ̀sù hadith ẹnu fọ́tò hadith yẹn rèé headline yẹn ló jọ wọ́n lójú mọ̀fùhùmù hadith yẹn kí làgbọ́yé rẹ̀ gan kí làdísù yẹn ń sọ kò kan àwọn ẹ̀yẹn làwọn tí wọ́n já sí pé mutashaddiduna fi umuri din àwọn máa ń mú ẹ̀sìn lé kókókó mọ́ àwọn èèyàn nígbà táwọn kan tí wọ́n já sí pé ní el-mutarakhisun àwọn máa ń mú ẹ̀sìn ní rírọ̀ kó lè bá a rọrùn fáwọn èèyàn gẹ́gẹ́ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé la tushaddidu bi hadha ad-din ẹ má mú ẹ̀sìn yìí lé ní kókókó fayushaddida Allahu alaykum kọ́lọ̀ má bàa lé mẹ́yìn náà níbìkan ó ní yasiru ẹ fẹ̀sìn rọ àwọn èèyàn lọ́rùn wala tu'assiru ẹ má fẹ̀sìn ní wọn lára infiru ẹ fẹ̀sìn fà wọn mára ó gbọ́ wala tunaffiru ẹ má fẹ̀sìn lé wọn sá níbìkan ó ní rifqan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ máa ṣe o ẹ mọ kò nira báwọn èèyàn o àmọ́ lónìí àwa ń fi ẹ̀sìn lé àwọn èèyàn nínú Islam a fi Islam fà wọ́n mára tí ó wà máa já sí wípé a jẹ́ kó yé àwọn èèyàn pé Islam is for all Islam is for all gbogbo wa la ní Islam torí pé Ọlọ́run ló ní tó sì pé lẹ́sìn wa àìwá gba àwọn èèyàn láyè ń bí ẹ̀sìn yẹn a gbà wípé a gbọ́dọ̀ jẹ́ kẹ́sìn yẹn ó lé mọ́ wọn ìyẹn náà ló bí àdìsù kan tí wọ́n parọ́ rẹ̀ má Nábì sallallahu alayhi wa sallam wípé ad-dunya sijnun lil mu'mini wa jannatun lil kafiri wọn láyé tá a wà yìí o ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ni tó bá nígbàgbọ́ nú Ọlọ́run àlìjẹ́nnà ni sì fẹ́ni tí ò bá nígbàgbọ́ nú Ọlọ́run ẹgbọ́n tí wọ́n wí gbogbo yẹn náà ló bí àwọn ìrònú ká máa sọ gbogbo nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ ká máa sọ déèwọ̀ àti gbogbo bí Ọlọ́run bá ti dákẹ́ Ọlọ́run dákẹ́ àwa ń sọ̀rọ̀ ńbẹ̀ táwa lójú Ọlọ́run lọ́nu wa Ọlọ́run gan jẹ́ ó yé wa pé atu'allimuna Allaha bidinikum ṣẹ́yìn lẹ fẹ́ kọ́ Ọlọ́run lẹ́sìn o gbọ́ atu'allimuna Allaha bidinikum ṣẹ́yìn lẹ́yìn fẹ́ júwe ẹ̀sìn yín fọ́lọ́run pé báyìí ló ṣe yẹ ó rí báyìí ló ṣe yẹ ó lọ nínú Suratul Hujurat ló wà tí ń bá ní ṣìwí pé atu'allimuna Allaha bidinikum lọ́ba dé pé ní ó máa ń tó pamọ́ sínú sánmọ̀ ó máa ń tó pamọ́ sínú lẹ́lẹ̀ ẹ wàá máa júwe ẹ̀sìn fún Ọlọ́run gbẹ́sìn yẹn wá kó rọrùn in tó fi rán Nábì ni pé wa ma 'ala ar-rasuli illa al-balagha kò sí tó kàn wọ́ kọjá kó o máa jíṣẹ́ tá a bá fi rán Ànábì sì ń jẹ ẹ rí i pé balagha ar-risala ó jíṣẹ́ yẹn wa adda al-amana ó pé ìfọkàntán t'Ọlọ́run gbélé lọ́wọ́ wa jahada fillahi haqqa jihadi ó gbìyànjú pẹ̀lú gbogbo agbára tó ní kọlọm bá wa kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó kọ́ bá wa ni pé àwọn kan headline hadith ni wọ́n máa wò sarahatul hadith hadith yẹn kàn sọ̀rọ̀ fọ́tò yẹn ni wọ́n wò kí làgbọ́yé rẹ̀ kò kàn wọ́n ìyẹn ni Sheikh Adam fi tayọ gbogbo àfa ní Nàìjíríà àbẹ̀ntó béèyàn bá fẹ́ ṣàbòsí lókù kìí ṣe pé ń bóyá nítorí pé àjọmọ wọn àwọn tí wọ́n kọjá wọn pàápàá wọ́n gbà kó ju àwọn lọ ìwọ ló kàn nígbà wàhálà lé ayé ẹnu ni èyí tí Sheikh Adam fi ju gbogbo àfa lọ ní Nàìjíríà àti ní West Africa tó fi wá bọ́ sínú ayé náà ni wípé Sheikh Adam ò ní lo fọ́tò àdìsù yóò lo mọ̀fúhùmù rẹ̀ yóò jọ máa yé yín pé ọ̀tọ̀ ni násù ọ̀tọ̀ ni mọ̀fúhùmù torí pé nínú ọ̀rọ̀ àwọn Lárúbáwá yẹn náà
wọn a mẹ ẹwọ níjọ ní mo lọ ṣe wá sí kan níjẹ̀bọ́dé níjẹta náà kọ́ ni níjẹta mo wá ń sọ tá a bá ń sọ̀rọ̀ kalimatul baghi al-baghi ìtumọ̀ méjì lóní Ọlọ́run sì lo méjèèjì inú al-Qur'an àfáà tí ò bá wá ṣọ́ra yóò máa fi tú ẹyọ kan al-baghi a máa túmọ̀ sí talabu shay'in kéèyàn máa wá nǹkan al-baghi a máa túmọ̀ sí tajawuzul haddi kéèyàn máa kọjá àlà kó máa tẹ àwọn èèyàn mẹ́lẹ̀ kó máa tẹ Ọlọ́run lójú mẹ́lẹ̀ sórí pé méjì nu èyí tó ń jẹ́ káfí wá nǹkan lọ́lọ́ ní ibutaghi fima ataka Allahu daral akhirah nínú suratul Qasas ìwọ náà wá ó gbọ́ bima ataka Allahu pẹ̀lú ntọ́lọ́n fún ọ ní fi wá ọ̀run sọ pé bàgọ́ńbẹ̀ ni kéèyàn wá nǹkan ni àmọ́ èmi tó jẹ́ báríyù yẹn ó ní làkọ́dìbùtàgù alifitnata min qabul àwọn táwí ìbùtàgà ò lè fitna wọ́n ti dá wàhálà alẹ́ ṣáájú sọ pé àwọn yẹn kọjá àlànà ìtumọ̀ wọn ò sì jọra àmọ́ lílo tọ́lọ́ ń lò bàlágà ni ó jẹ́ kéèyàn máa gbé èyí tó lò níyà ìtumọ̀ rẹ̀ rí nbí ó ti lò lọ́wọ́ yẹn ìtumọ̀ rẹ̀ rí bẹ́ẹ̀ náà ló lo kẹlmẹ́tù zina ọ̀ṣọ́ nínú alukur'an fún different 5 meanings ṣé pé àkànmọ́ ní ọ̀ṣọ́ 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 lámẹ́tú tá a tún rí àwọn àfáà míì tí wọ́n sọ ọ́ di méje ara àwọn àfáà míì wọ́n sọ ọ́ di mẹ́sàn-án látara fífẹ́ làákàyè wọn àtòyé wọn tó sì já sí pé àwọn sàhábà gan èmi inú wọn ò túrú ẹ̀ torí pé Ọlọ́run fúnra ẹ̀ ní máa fẹ́ nǹkan bó ti wù naam ibi mo ti lọ ni pé àdìsù máa ń kó bá wa ní kíkà rẹ̀ lára àwọn àdìsù tó kó bá wa náà ni wípé la tadkhulul malaikatu baytan fihi suratun màláìka ò ní wọnú ilé bí àwòrán bá wà níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn suratun ó rí pé kalimatun amun likulli man yutasawwara likulli man yutasawwaru gbogbo tí wọ́n bá ń ya àwòrán ẹ̀ báyìí láyé ni wọ́n máa lo àsúrà fún àmọ́ wọ́n ń pè kíní kan ní tẹ̀mùsíìlì yẹn kì í ṣe gbogbo fọ́tò ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ tẹ̀mùsíìlù ní èrè a máa wà ń jọ́ mi yóò máa jẹ́ èrè òòṣà èrè ó máa wà ń jọ́ mi yóò máa jẹ́ èrè ọlọ́run àwọn kan gbogbo tẹ̀mùsíìlù yẹn òun ọmọ ẹni bòjì kúlù tẹ̀mùsíìlì lahu dhillun gbogbo ń tá a bá pè ní tẹ̀mùsíìlù láyé tó jẹ́ èrè ní máa ní bòjì àmọ́ fọ́tò gbogbo fọ́tò kọ́ ní máa ní bòjì lẹ́ẹ̀mọ̀ rí jí ẹ̀ pé bòjì ẹ̀ rí fọ́tò téèyàn bá yà tó bá yà kò ní dídí lù fún kẹ́mọ̀ ní ṣáàdò fọ́tò rí fọ́tò tá a mú dání ó ní pé kò ní ní ṣáàdò àmẹ́rẹ́ ò ní ṣáàdò wọ́n wá ń fi èrè wọ́n fi ń tú fọ́tò torí pé níjọ́ náà èrè òòṣà ni wọ́n máa ń gbé tí máa wà nù ilé kó wá wọn gẹ́gẹ́ bí òòṣà àdílé kankan kó wá ní máa nílé nígbà ìsìláàmù dé ó máa mọ̀ wípé bá a bá fẹ́ gbé ogun ti ká mú nǹkan mi lọ́lọ́run àfi ká gbógun ti wọ́n ọ̀nà tí wọ́n ń gbà ṣe nǹkan yẹn ló bí wípé màláìka ò ní wọnú ilé ibi tí èrè òòṣà yẹn bá wà nígbà àwọn afáfẹ́ tu wọ́n gbé sórí àmọ̀n wọ́n lo fọ́tò àdìsù yẹn nìkan wọ́n tún wá kọjá àlà wọ́n fi kún àdìsù yẹn wọ́n ní àtajá tó sì já sí pé àwọn sàhábà ń sin ajá tájá sì ń wọ mọ́sáàsì ànábì kama fi sahihil Bukhari laysa kama fi kalami kì í ṣe bó ṣe wà nú ọ̀rọ̀ mi ó wà nú sahihil Bukhari pé àwọn ajá wọn máa ṣeré lọ wọn máa ṣeré bọ̀ fi masjidin nabiyyi sallallahu alayhi wa sallam fil Madina tẹ́nìkan ò sì gbọ́dọ̀ lé wọn tẹ́nìkan ò gbọ́dọ̀ lé wọn kódà wọn ò tún máa tọ̀ sílẹ̀ nínú mọ́sáàsì yẹn tí ó bùkátà kan wọ́n mi sí torí pé ìtọ̀ wọn èyí ṣẹ̀gbin kódà wọn á tún máa sùn wọn á máa sùn nínú mọ́sáàsì ànábì ṣé ó ń fi hàn yí pé táwọn olùkírun wọn máa wọlé tẹ́nìkan ò lè lé wọn ẹ dákun ṣé màláíkà ò ní wọ mọ́sálásí torí pé ajá wà ń bẹ̀ torí mọ́sálásí náà bẹ́ẹ̀tù ni Baytullahi ni wọ́n fi yẹn kún látara pé wọ́n kórìíra ajá ọlọ́run ń sọ ànábì ń sọ̀rọ̀ èrè òòṣà tọ́lọ́run náà gbógun tì àwọn ń sọ̀rọ̀
kí lẹ ti ń pè photographic kí lẹ ti máa ń pè photographic image làwọn wá mú dání tó yẹ pé kámẹ́rà ni wọ́n fi ṣe tí ò sírú ẹ̀ láyé ànábì tá ànábì dẹ̀ ti ní antum a'lamu bi shu'uni dunyakum ẹ̀yin lẹ́ padà mọ ìdàgbàsókè ayé jù mí lọ fama qultu lakum minallahi fa huwa haqqun èyí tí ń bá wí tó bá tọ̀dọ̀ Ọlọ́run wá láti inú alukur'ani òdodo lè yíwùn fama qultu lakum min nafsi àmì èyí tí ń bá sọ tó bá jẹ́ látọ̀dọ̀ ara mi innama ana basharun èèyàn ni mí o léyìí tó ń sọ pé òun lè ṣe mistake ń bẹ torí pé ó ṣe mistake irú ẹ̀ nígbà àwọn ẹlẹ́yìn fẹ́ yọ epo tóun sọ fún wọn pé èé ṣe tí wọn ò ṣe báyìí tí wọ́n ní bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe yóò ní ẹ ṣe báyìí ẹ járe nígbà ó ti pé kò mú epo yá jáde àwọn para ẹ máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe o ẹ̀dá ni mí o torí Ọlọ́run ò fi yí wọn rán ọ̀rọ̀ ẹ̀sìn náà fi rán ọ̀rọ̀ kásì lọ́hùn kásì níwàá rí gbogbo tó yẹ pé ní ó wà muta'allaq bí umuri ibada wa din tó ní í ṣe pẹ̀lẹ́sìn láfihàn òun àmọ́ a máa wo ìwà rẹ̀ bó ti lò níbi ayé a wà máa kọ́ṣe ẹ̀ kò sí ní tó burú mbẹ̀ kẹ́nìkan wá ní tọ́ òun fẹ́ máa bá nẹ́bi tí máa bá yà àwọn ìyàwó ẹ̀ ló pọ̀ ọ̀nà irú ẹ̀ lòun ò mọ̀ gbà ó wọ́ bẹ̀ rí ó ṣojú ẹ rí ó gbìyànjú tiẹ̀ náà ni Ọlọ́run sì fi ẹ́ mọ̀ náà ara àwọn àdìsù tí máa ṣe kíni tí máa kó bá wa nìyẹn sori pé ìyẹn kó bá wa sori pé ó kó bá wa gan yóò wá máa dá fanfa lẹ̀ láàrin àwọn èèyàn àwọn àfọwọ́ máa jà sí àwọn alimutashaddidun àwọn tí wọ́n mẹ́sìn ní kókókó wal-mutaraqisun àtàwọn tí wọ́n mú ẹ̀sìn ní rírọ̀ wọ́n wà lọ báyìí àwọn oníkókókó yẹn àwọn máa mú ní kókókó pé haramun àwọn onítìbí yẹn wọ́n máa mú ní rírọ̀ pé àgbọ́yé ẹ̀sìn yìí kò yé yín ni wọ́n ládìsù kan sọ yìí pé innama hadha dinu matinun ṣẹrẹsìn yìí ó yí lójú àwọn èèyàn fa oghiluhu birrifqi ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi dẹ́ àwọn wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa ń jẹ́ kẹ́sìn máa le mọ́ àwọn èèyàn kódà náà sàhábà nẹ́bì ààrẹ ni ó fi súratul káfí kírun fáwọn èèyàn tá nẹ́bì bá wí afatanu ant aw aturidu an takuna fatanan ṣe ẹni tí ó máa kó wàhálà báwọn èèyàn ni wọ́n fẹ́ yà ni ìyíhun ló bí àdìsù wípé idha salla ahadukum linnas tẹ́nìkan bá ń kírun fáwọn èèyàn nù yín o falyukhaffif kó ṣerun yẹn níwọ̀ntúnwọ̀nsí o li'anna fihimu ad-da'ifu tó ra wọn tó lẹ ó wà nù wọn tí ò ní lágbára àti dúró pẹ́pẹ́pẹ́ wal kabir àwọn tó ti dàgbà ń bẹ tágbára wọn ò ní dúró pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ náà wazul haja àtàwọn tí wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ lọ gbọ́ bóyá wọ́n ń tráfù lọ mọ́tò wọn ó sì já wọn lẹ̀ lókàn fẹ́ kírun níwọ̀ ìmáàmù wa bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaytanir rajim ló wá ń gbọ̀n ìsìláàmù ní ṣe ní fífúyẹ́ nítorí kò ó kọ̀nsídà àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ó gbọ́ torí aláàárẹ̀ ń bẹ nù wọn fi imustaqimu wà fi imulkabiru nínú àdìsù mi wàdùl haja àwọn tí wọ́n níbi tí wọ́n ń lọ wà wọ́n ní wa isa salla ahadukum li nafsihi tẹ́nìkan bá wá ń dá kírun ara ẹ̀ nù yín falyutawwilu haythu sha'a ó lè fàágùn débi tó bá wù ẹ́ ẹ dákun gbogbo wa tá à ń ṣe ìmáàmù ṣé bá a ṣe ń fàrún gùn fáwọn jàmáà làwa náà ń dá fàágùn tá a bá ń kírun fúnra wa kò rí bẹ́ẹ̀ bọ́n torí pé ẹ̀sìn yẹn ò yé wa tán à ń lò pẹ̀lú fẹ́ẹ́nu ó wá ń jẹ́ nira fáwọn èèyàn ó ní àwọn èèyàn lára kọ́lọ́ májò ní wa lára àdísù yẹn ara ń tó kó bá wa nù níbi ká máa ṣi àwọn àhàdísù tú òun náà ló kó bá wa ń bi eléyìí náà níbi àdísù wípé la'ana Allahu al-wasila wal-mustawsila wọn là nẹ́bi ní ìbínú ọlọ́run èmi ò ní sọ pé nẹ́bi sọ bẹ́ẹ̀ torí pé mi ò rí ẹ̀ kínú wọn là nẹ́bi wí bẹ́ẹ̀ ò gbọ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún àdísù kódà kó wà nù Sahih Bukhari tora ìmọ̀ iye àwọn ahadith là ń rí nù Bukhari tó ń takò alukur'ani kódà táwọn afa dọ̀ afa rẹ̀ pẹ̀lú ọgbọ́n kódà Albani làwọn tó ṣá bẹ́ẹ̀ àkílẹ̀ yìí tó ṣá so
ó wá ń jẹ́ kó mẹ́yìn wá pé wọ́n lánàbí sọ wípé la'ana Allahu al-wasila ìbínú Ọlọ́run ó máa bá ẹni tí ó ń bá yàn fi irun kún irun wal mustawsila àtẹni tí wọ́n ń bá fi irun kúrun fún tọ́jọ́ kọ́lẹ̀ tí wọ́n ń fi irun kún irun fún ẹ kọ́ wọ́n pé mọ̀fúùmù àdìsù yẹn àwọn àfa kan lọ sórí ẹ̀ àwọn kan lọ fún headline pé fọ́tò àdìsù yẹn rèé àwọn tí wọ́n lọ sí fọ́tò headline yẹn àwọn làwọn dúró wípé àti tí ń jẹ́ artificial àti tí ń jẹ́ real ó gbọ́ haram ní gbogbo ẹ̀ wàláàlì lọ́dọ̀ àwọn lárúbáwá ń gbà náà àwọn tí wọ́n bá nírun nù wọn tí wọ́n bá kú wọ́n máa gérun wọn tó bá wá gé àwọn tó bá wà láyé tí ò nírun wọn a máa ta fún àwọn ẹ̀yìn léyìí tá ń pè ní human hair àwọn ò máa fi kún irun tiwọn wọn lọ́nà táwọn náà ń gbà ṣe mọ̀fúùmù kan nìyẹn pé irun èèyàn làdísù yẹn ń ta fàásì kìí ṣe irun ẹranko tàbí èyí tí wọ́n fi wáyà ṣe tàbí èyí tí wọ́n fòwú ṣe làwọn àfáà yẹn àwọn al-mutashaddiduna wọ́n dúró pé torí pé àwọn tí wọ́n ń wí yóò sí láyé ànábì làwọn bá pa gbogbo ẹ̀ pọ̀ àwọn tọrọ yé níwọ̀n bá tó mú ẹ̀sìn ní rírọ̀ àwọn àní rárá o irun ẹ̀dẹ́ èèyàn nìkan ni ẹ wá jẹ́ àwọnú ọ̀rọ̀ lọ ká lè mọ ibi tá à ń lọ. ìbéèrè ni wípé wasilu sha'r lil mar'a wa haramun kóbìnrin fi nǹkan kún irun ìjẹ́ èèwọ̀ ni a kọ́kọ́ jọ lọ sínú alukur'an béèyàn bá pèlè wọ̀ ẹni yẹn ti pe kur'ani nírọ́ pẹ̀lú àwọn àdí kan kéèyàn fi irun èdè èèyàn kún irun rẹ̀ èèwọ̀ ni àmọ́ kó fi nǹkan míì kún irun láti fi ṣe tẹ̀jìmíìlù kó fi ṣe rẹ̀ lọ́ṣọ̀ọ́ halali ni wá jájọ lọ sínú alukur'an bẹ́ẹ̀ mi bá tiẹ̀ ń wí wóróworó alukur'an ò ní ṣe kíni kò ní wí wọ́nrán jájọ lọ ìwọ náà jájọ wọnú alukur'an lọ ká lọ sínú suratul A'rafi aya 32 suratul A'rafi Quran 7 kọ́lé yìí naam ọlọ́ni kúl man harrama zinata Allahi allati akhraja li ibadihi wa tayyibati minar rizqi kul hiya lilladhina amanu fil ayati dunya khalisatan lahum yawmal qiyamati aw khalisatan yawmal qiyamah Ọlọ́run sọ mẹ́ pé kúl ìrẹ́ ànábì bá mi bí wọ́n léèrè pé man harrama zinata Allahi torí pé lọ́dọ̀ àwọn Lárúbáwá àwọn ọ̀ṣọ́ kan bẹ táwọn ń ṣe léèwọ̀ fúnra wọn tó wá jásí pé tó bá wá rí àwọn mùsùlùmí tí wọ́n ṣe irú ọ̀ṣọ́ ni àwọn wà máa bú wọn pé ẹ̀rí wọn láwọn ń sin lọ́hùn wọn láwọn ọmọ lọ́hùn wọ́n sì ń ṣọ̀ṣọ́ ṣó yẹ kán ṣe irú ọ̀ṣọ́ yìí sọ pé ìyẹn ń fi hàn pa nábì náà ò lè ṣe nǹkan léèwọ̀ tọ́lọ́run bá ń sọ pé kúl sọ wípé mẹ́ni àrọ́mẹ̀ zinata Allahi ta lẹni tó ṣe ọ̀ṣọ́ Ọlọ́run léèwọ̀ pé kéèyàn ṣọ̀ṣọ́ ọ̀ṣọ́ tọ́lọ́run dá fún ọmọ ènìyàn ta ló sọ pé èèwọ̀ ni àyà yìí náà sì ń bá Muhammad wí sallallahu alayhi wa sallam àwọn kan ní pé ó lè rí ibìkan tá nàbì ti sọ pé haramu àwọn àfáà ni wọ́n máa gbé ìdájọ́ haramu lórí ọ̀rọ̀ ànábì àmọ́ bẹ́yàn bá fẹ́ lo nǹkan fi ń kún májẹ̀mú rẹ̀ láàsọ fún onímájẹ̀mú bẹ́yàn ṣe máa lò àmọ́ pé kò lè lo alukurani ni ó sọ̀rọ̀ ẹ̀ alukurani kúl ìrẹ́ ànábì tó jù wá lọ ní báwí bí wọ́n léèrè pé mani arọ́mẹ̀ zinata Allahi kóbìnrin kéèyàn ṣọ̀ṣọ́ sọ́wọ́ kó ṣọ̀ṣọ́ sójú kó ṣọ̀ṣọ́ sórí kó ṣọ̀ṣọ́ sápá kó ṣọ̀ṣọ́ sábẹ́ mani arọ́mẹ̀ talẹ́ni tó sọ pé èèwọ̀ ni Ọlọ́run ló ń béèrè o àwọn àfáà tí wọ́n bá wá lágbára tí wọ́n sọ pé èèwọ̀ ni ẹ̀yin lẹ́wàá bá wa dárúkọ wọn pé àwọn ni wọ́n tó kó Ọlọ́run lójú Ọlọ́run ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ń bá nẹ́bí wí ó sì ń bá wọn tó ń jíṣẹ́ fún wí pé ẹnìkan ò lè sọ nǹkan dè wọ̀ yàtọ̀ sọ́lọ́run ó wá ní mani harrama
zinatallahi ẹ bá máa ń kí tó wà lórí bẹ́ẹ̀ dìé wa talẹ́ni tó ṣe léèwọ̀ zinatallahi ọ̀ṣọ́ ọlọ́run allati akhraja li ibadihi èyí tọ́lọ̀ ń dá fáwọn ẹ̀dá rẹ̀ wa tayyibati minar riziki àwọn tó dá nínú jíjẹ mímu ta ló sọ dé wọ̀ báfa kanú àfa tó pèrè ẹ̀ lóní súnà tó fẹ́ sọ ṣàwámà dé wọ̀ tó ní ṣàwárùmá pé àwọn èèyàn sì tó lọ àwa ni kí ni wọ́n torí ẹ̀ tó wọ́n ní torí ṣàwámà subhanallah ṣàwárùmá ó sì sọ bíi pé nǹkan èèwọ̀ ni pé wọ́n lọ tó ń torí ṣàwárùmá wàlálì ọlọ́run béèrè nísìnyí pé man arrama zinatallahi talẹ́ni tó ń ṣe léèwọ̀ tó bẹ́ẹ̀ tó lè sọ pé èèwọ̀ ni zinatallahi ọ̀ṣọ́ ọlọ́run allati akhraja li ibadihi tó dá fún àwọn ẹ̀dá rẹ̀ wa tayyibati minar rizqi àtàwọn tó dá ní jíjẹ àti mímu ta ló sọ pé èèwọ̀ ni àfáà tó ń sọ̀rọ̀ ṣàwárùmà ṣé kò rí àyà yìí ọlọ́ni gbogbo tó dá àti ṣàwámà ni o àti ọ̀ṣọ́ tó dá ni o lilladhina amanu fil hayati dunya èmi ọlọ́run ọba dá nítorí àwọn tí wọ́n gbà mí gbọ́ láyé ò gbọ́ khalisatan lahum yawmal qiyamah tó bá wá di lọ́run àwọn nìkan ni ó lò ó àwọn tí ó gbà mí gbọ́ ò ní pín bẹ́ẹ̀ lọ́lọ́run fi ń jẹ́ rahmanur rahim ṣòro ọlọ́run nígbà tá a wá ń sọ pé tá a wá sọ àwọn èèyàn dúdú náà pé they want to because of shawarma tá a wá ní shawarma pé shawarma pé oúnjẹ ó sì kó bẹ́ẹ̀ lómi ṣé ọlọ́run ọba ó harama ṣàwámà ni tẹ́yìn ò bá ní jẹ ẹ fi ilẹ̀ fáwọn tí ó jẹ ṣe mọ̀ pé ẹlòmíì tó wá láìkí ṣàwámà yóò àwọn pé àbí ìsìlámù ṣe irú ẹ̀sìn wo leléyìí àwọn àmà lé àwọn èèyàn mẹ́ mò ń gbọ́ táfà súnà kan sọ ń jò lọ́lọ́ kó bá mi ṣàlékún dáadáa fún wọn lá nàbí wà romantic a máa mú ìyàwó ẹ̀ jáde ìyẹn fi hàn pé wọ́n lè lọ jẹ ṣàwárùmá nígbà táfà kan sọ pé ṣàwárùmá tó sì kọ̀ndẹ́mù ẹ̀ bíi pé haramu ni ọlọ́run wa ń béèrè pé man arrama zinatallahi talẹ́ni tó ń ṣe léèwọ̀ tó léèwọ̀ ni zinatallahi kóbìnrin ó ṣọ̀ṣọ́ kọkùnrin ó ṣọ̀ṣọ́ lọ́ṣọ̀ tó jásí pé ní akhraja li ibadihi ọlọ́run dá fáwọn ẹ̀dá rẹ̀ wa tayyibati minar rizqi àtàwọn nǹkan tó dá ní jíjẹ àti ní mímu ọlọ́run tó wá fún rẹ̀ fèsì torí pé kò sẹ́ni tó mẹ́sì wá ó ní kúl bá mi sọ fún wọn fáwọn tí wọ́n ń ṣe léèwọ̀ yẹn o pé iya lilladhina amanu fil hayati dunya ó ń bẹ fáwọn tí wọ́n gbà mí gbọ́ láyé ni o purposely tí mo fi dá torí àwọn tí ó gbà tèmi àwọn tí ò wá gbà tèmi náà wọ́n máa lọ ń bẹ o ẹ̀wọ̀n wo ni ló wá láyé wá jẹ́ fún mùmínì ó ní khalisatan lahum yawmal qiyamah tó bá wá di lọ́run àwọn èèyàn mi nìkan ni wọ́n lò ó àdánwò àkọ́kọ́ tá a ní ni pé àwọn àfáà wa ò ka alukur'ani mọ́ wọ́n sì ti ṣe tafdilu ahadithi ya ẹ jẹ́ kí n sọ pé tafdilu kalamil bashar ala kalamillah wọ́n ti gbé ọlá fún ọ̀rọ̀ èèyàn ju ọ̀rọ̀ Ọlọ́run lọ kódà lẹ́ni fàtúwá táfà kan bá mú wá kódà tó bá takò alukur'an tó bá jẹ́ àfa mẹ́ni àjùwá ni a ní wu àyà kur'an yẹn mọ́ a ní kò àwọn ó yí àwọn àfa àjùwá lọ ntá ma winu naam ìyẹn lọ bẹ́ẹ̀ a wá wò pé kí la ń pè ní ọ̀ṣọ́ azina bilikasir ó rí pé ismun jami'un likulli shay'in yutazayyanu bihi ìntà ń pè ní zina tọ́lọ́wọ́n bá lò mí ó rí pé ismun jami'in likulli shay'in yutazayyanu bihi orúkọ kan ni tó kó gbogbo nǹkan tí wọ́n bá fi ń ṣọ̀ṣọ́ láyé dání in tó kó gbogbo nǹkan tí wọ́n máa fi ń ṣọ̀ṣọ́ láyé dání là ń pè ní azina tó bá wọ pé n tá ń pè ní zina yìí ọ̀ṣọ́ tàṣínú shay'in bi ghayrihi òun ni ká lo kinní kan ká fi sọ nǹkan ẹ̀mí ìdí tó rẹwà ò gbọ́ tàṣínú shay'in bi ghayrihi ìmú nǹkan kan láti fi bu ẹwà kún ẹwà gẹ́gẹ́ bá nà Muhammad sallallahu alayhi wa sallam ṣe sọ fún wa pé inna Allaha jamilun wa yuhibbul jamala ọba tẹ́ẹ̀rí yẹn o ọba tó rẹwà ni o
ó sì fẹ́ràn ẹni tí ń bá ń ṣe ẹwà ó gbọ́ ẹni tó ń wọ́nà kóun lè rẹwà sí ọlọ́run á máa fẹ́ràn ẹ̀ torí pé ó ń gbéṣẹ́ ọlọ́run ọba rẹ̀ ó ń gbé e lárugẹ lànàbì sàsálàmì sọ fún wa yìí pé lára tí yẹn máa fi ṣẹwà náà ní aṣọ ó ní inna Allaha yuhibbu an yura atharu ni'matihi ala abdihi a máa dùnmọ́ ọlọ́run a máa nífẹ̀ẹ́ sí kó máa rí orí pa pé mo ṣoore fún lágbájá lára ẹ̀ yá mo kẹ́ lágbájá o ó sì ń lò kẹ́yìn ó ń jẹ́ káwọn èèyàn mọ̀ pọ́lọ̀ ń kẹ́hùn ìyẹn fi hàn pé ta'zilu shay'in bi ghayrihi ìtúnkíní kan ṣe pẹ̀lú nǹkan pé kí nǹkan yẹn lè fáyín sí min lubsa bóyá bíi ká wọṣọ aw huliya tàbí ká lo ọ̀ṣọ́ aw ayha tàbí ká dùn rí ká dùn wò eléyìí tó o bá fẹ́ kà á lọ́kànnù lisanul arab libn manzur àmọ́ mi ò ní sọ péjì mi ò sì ní sọ fọ́lùm àmọ́ jẹ́ n fi ṣe sàárà fún ọ inú fọ́lùm 13 ló wà kó lè bàa rọ̀ ẹ́ lọ́rùn kó lè rọ̀ ẹ́ lọ́rùn láti wá àmọ́ mi ò ní sọ péjì rẹ̀ afáwa alfayrusu abadi nínú alqamusul muhit àwọn náà wí bẹ́ẹ̀ tó o bá lọ kà á mi ò ní sọ yìí ná wẹlfàyúmi afa alfayumi tí mo kóòtì nígbà tí mò ń sọ̀rọ̀ obìnrin tí ń ṣe nǹkan oṣù tó dára akáyẹ lómi ìrú kò lọ́ọ́ wo tíra yẹ o kò sì lọ́ọ́ ṣe ìnáyà sọ̀rọ̀ búnú tẹ́míyà o èmi ló wá ń pariwo lé lórí láwọn tẹ́ lọ́rọ̀ yé jù tí wọ́n tú nǹkan kalẹ̀ afa yìí náà tó bá lọ ka al-misbahul munir tíra èdè ni wọ́n owó bá ń bẹ̀ tó bá lọ ka al-munawi at-tawfiq ala muhimmati ta'arifi àwọn tíra èdè ni o gbọ́ tó bá lọ ka ti àfáwà al-Manawi at-tawqifu ala muhimmati at-ta'arif lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tí mo sọ ni o bá ń bẹ̀ jáwá padà sínú al-Qur'an az-zinatu fil Qur'ani ọ̀ṣọ́ nínú al-Qur'an àwọn kọ́ ni pé ó rí i pé wúrìdà zina fil Qur'ani alkarimi ala khamsati awjuh ọ̀nà márùn-ún Ọlọ́run bá gbà ló kalimatu zina pẹ̀lú túmọ̀ tí ò jọra wọn ní túmọ̀ ní o kalimatu zina pọ̀ o àmọ́ pọ́lọ́ wọn bá lo ìtumọ̀ márùn-ún ló wà fún gẹ́gẹ́ bọ́lọ̀ ti lo kalimatu hijabi lọ́nà mẹ́jọ tí túmọ̀ wọn ò jọra tó yẹ ẹyọ ọ̀kan tó súnmọ́ aṣọ náà ní kọ́tìnì ìyíwù ni mudirul markasi ń wí pé ìjáàbù ẹ̀ ṣe aṣọ tẹ́nìkan wà máa wọ kọ́tìnì káàkiri ó rí i pé cotton materials ni wọ́n ń pè é táwa náà bá fẹ́ ṣe déédéé hijabu kọ́tìnì ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyí tí wọ́n máa fi borí khimaru ní ń jẹ́ ó gbọ́ khimaru lòun ń jẹ́ lálùkùránì fi jóye wa pé waliyadribna nínú súrátù nur bí khumurihinna ala juyubihinna torí pé jámù khimaru yẹn singular ni khumuru ni plural yẹ ọlọ́run wá lọ pé waliyadribna bí khumurihinna ala juyubihinna kí wọ́n mú ìborùn wọn kí wọ́n wé márùn wọn hijabu alal aqiqi tá a bá fẹ́ sọ títọ́ kọ́tìnì ẹnu ọ̀nà a sì máa túmọ̀ sí ògiri a máa túmọ̀ sí ta unseen things kéèyàn máa rìn lọ báyìí ká má rí mọ́ ó ti àjábà nu kó òrùn wọ̀ ó àjábà ni ó lọ bẹ́ẹ̀ 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 ìntaàrí tẹ́yìn ò lè fojú rí báyìí a máa pè ní hijab mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ẹyọ ọ̀kan lọ́wọ́ wa lò fún kọ́tìnì tó súnmọ́ aṣọ tọ́lọ̀ máa fẹ́ sọ̀rọ̀ yóò ní libas aṣọ ó rí pé àwọn tí wọ́n lò wá ní cotton materials torí pé cotton ni so bọ́ bá wà lò kò sí láì fi ń bẹ́ má wàá sọ di pé aṣọ ìsìláàmù nu choice ẹni má bẹ́ẹ̀ lómi ìwí ọlọ́ni anzalna aleikum libazan èmi ọlọ́run ni mo sọ aṣọ kalẹ̀ yuwari sawhatikum nítorí kẹ́lẹ̀ máa fi bo ìhòòhò ara yín pọ́pọ́sì àkọ́kọ́ nù ni warishan mo tún wá dá àwọn aṣọ oníkọ́lọ̀kọ́lọ̀ aláwọ̀ oríṣiríṣi ọlọ́run lórí iṣu torí pé ẹyẹ ní máa ní ìyẹ́ ó wá fi kọ́lọ̀kọ́lọ̀ tó wà lára ẹyẹ nì ó wá fi ṣàpèjúwe kó lè bá ayé wa
bẹ́ẹ̀ bá wọ ẹyẹ ọ̀kín ẹ wà máa rí àwọn aṣọ aláràbarà ó tún wá ní wá libasu taqwa zalika khairun in tó pè ní libasu taqwa ń bẹ̀ yẹn ó ní àmọ́ kéèyàn níbẹ̀rù ọlọ́run pẹ̀lú aṣọ tó wọ̀ àwọn àfọwọ́mọ̀ fi tú aṣọ ìbẹ̀rù ọlọ́run wọn wá ní kó má dùn ún rí kó má dùn ún wò láṣọ ìbẹ̀rù ọlọ́run ní tó já sí pé ọ̀daràn tó fẹ́ pààyàn náà lè wọrú ẹ̀ tẹ́ẹ̀ ní fojú èèyàn wo libasu taqwa náfùsù lọ́lọ́run sọ ń bẹ̀ ẹ̀mí ìbẹ̀rù ọlọ́run téèyàn wọṣọ sí yẹn dálíkà khairun ìyẹn ló wá dáa jù tó o bá wọṣọ ńlá kẹ́mi ìbẹ̀rù ọlọ́run wà ń bẹ̀ tó o bá wọ ètò yẹpẹrẹ kẹ́mi ìbẹ̀rù ọlọ́run wà ń bẹ̀ àwọn afọwọ́mọ̀ fi tú aṣọ torí pé bàlágà ni làfà kan fi wá jó yé wa ṣẹ́rí orin tí wọ́n ń pè lára àmù yìí o ìmáàmù àfàwà ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní ash-shi'ru diwanul arabi orin kíkọ òun ni díkù àwọn lárúbáwá títúmọ̀ alukurani bá díjú orin ni wọ́n lọ wò torí pé orin làwọn ń kọ làwọn fi máa ń ṣàlàyé èdè orin yẹn láwàá wá lọ láwàá fi túmọ̀ yẹn ń wà forin kan tú àyà tí mò ń sọ yìí pé libasu taqwa yìí ó ní wa khayru libasil marihi ma kana sunnatan èyí tó dáa jù nínú aṣọ ọmọ ènìyàn lèyí tó bá lànà tọ́lọ́run mu wala khayra fima kana lillahi asiya kò sóore fẹ́ ni táṣọ ń bẹ lọ́rùn ẹ̀ tó sì jólù yapa ọlọ́run kò sóore lára ẹni tó wà kísà tí ò lọ́ṣọ tí géètò wá tó pé 1000 tó ní nítorí tọ́lọ́ni pé sàábà kan wọ́n lẹ̀ aṣọ rẹ̀ lọ́nà 12 aṣọ wo ni wọ́n ní tí wọ́n lẹ̀ aṣọ wo ni wọ́n lẹ̀ àwọn tí wọ́n ní wọ́n lẹ̀ aṣọ wọn nì kò sẹ́ni tó nílò aṣọ náà jọ náà la khayra fi man kana lillahi asiya oore ò sí lára ẹni tó wọṣọ tí bẹ̀rù ọlọ́run ò sí lára ẹ̀ owó èyí tó da owó èyí tí ò da làwọn afọ́n súfì náà fi ní kèé ṣe kéèyàn wọṣọ tó dọ̀tí tàbí tó kákò là ń pè ń súfì bí ìṣe pé ẹ̀mí ọlọ́run ti ń bẹ lára rẹ̀ náà já wa tẹ̀síwájú ó rí wípé ọlọ́run wá lo àwọn kẹ́límà yẹn lọ́nà márùn mo kọ́kọ́ fẹ́ ṣàlàyé kó lè yé wa ni o ala awwal alákọ̀ọ́kọ́ tọ́lọ́run bá lo zina tó bá bá mi lọ sínú suratul baqara aya 212 àti suratu ali imran aya 14 ọlọ́run bá lò nítumọ̀ nǹkan tó dáa ó gbọ́ ó lo kẹ́límà zina yẹn nítumọ̀ nǹkan tó ṣe kí ni o nǹkan tó dáa lọ́lọ́run fi ní zuyina lilladhina kafaru ó gbọ́ al-ayatu dunya ọlọ́run abáṣe lẹ́ṣọ̀ fáwọn olùkọ́tọ̀ ọlọ́run ìyẹn ni pé ọlọ́run abá ó jẹ́ kí ayé dáa ó gbọ́ zuyina lilladhina kafaru ọlọ́run mú ayé dùn ó mú ayé dáa lilladhina kafaru fáwọn tí wọ́n kọ̀ tiẹ̀ al-ayatu dunya wọ́n wá ń ṣayé bá ti fẹ́ wọ́n rántí ọ̀run torí pọ́lọ́n ti jẹ́ káyé dùn mọ́ wọn torí pé ó jẹ́ káyé dáa fún wọn ni níbẹ̀ yẹn ìtumọ̀ zina ń bẹ̀ yẹn dáadáa ni ṣùgbọ́n tó bá dáa náà ọ̀ṣọ́ ni tó bá wo tinú Ali Imran yìí ó ní wa zuyina linnasi ọlọ́run wá ṣe ayé ní dáadáa fún ènìyàn tí ń wí mùmìnì ń bẹ́ẹ̀ káfìrí ń bẹ́ẹ̀ mùṣìríkí ń bẹ́ẹ̀ ẹni tí ò sí lọ́hùn ń bẹ́ẹ̀ pé mina ṣàwátì pé àti gbádùn ayé ká jẹ ká mu àṣẹ ní tó dáa fún wọn mina nìṣáì kan fẹ́yàwó sọ pé kì í ṣe pé káfìrí nìkan ló jẹ́ káyé dáa fún ó ṣe ní tó dáa fáwa náà tá a fi máa ní ayé dùn yẹn ni pé ọlọ́run ló ṣe ayé ní tó dùn kì í ṣe pé kèfèrí tiẹ̀ yẹn ló jẹ́ káyé dùn fún káfìrí ọlọ́run ló jẹ́ ó dùn kì í ṣe awo tó ṣe ló ń jẹ́ káyé dùn fún ọlọ́run ló jẹ́ ó dùn torí pé àìmọye ẹni tó ṣàwo táyé ẹ̀ ta
so ọlọ́run wá ní zuyina linnasi àwọn ọlọ́run la jẹ́ ó dáa fún àwọn ènìyàn gbogbo ṣàwátì pé ká fẹ́ràn ká fẹ́yàwó ká lọ́kọ ká fẹ́yàwó mina nisa'i káwa náà ara dùn tí ń bẹ lára obìnrin wal-banina káwa náà bímọ wal-qanatiri káwa náà ní owó al-muqantara téèyàn lè fi kó nǹkan jọ mina dhahabi káwa náà ra góòlù wal-fidda káwa náà ra sílífà ká bá wọn lò ọlọ́ni dhalika mata'ul hayatid dunya gbogbo ń tà kálẹ̀ yìí ń tọ́ fi ń gbádùn ayé ni àmọ́ wallahu indahu usulul mahabi àmì tó dájú gbogbo àwọn nǹkan yìí lọ ó tún wà lọ́rùn lọ́dọ̀ ọlọ́run tí yẹn bá ṣe dáadáa ìyẹn fi hàn pé ọlọ́run ò ní o má lò ó ṣe ló ní kó o sin lọ́run pẹ̀lú ẹ̀ kó o lè bá rí tọ̀hún lò ìtumọ̀ kanu ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alihuliyu ọ̀ṣọ́ sọ pé tíbi tá a sọ ní ìsìn a ní nǹkan tó dáa tá a ṣe ní dáadáa ẹlẹ́ẹ̀kejì alihuliyu ọ̀ṣọ́ tí wọ́n máa ń lò tó o bá lọ sínú Al-Qur'ani Suratu Taha aya 87 owó bàbí ọlọ́run ti lò ń bẹ̀ walakin hubbilna awzaran min zinatil qawmi faqazafunaha àwọn jewelries o ọlọ́run lo zina fún jewelries yálà àṣẹ́ni yálà kúrútù èyí tí wọ́n ń pè ní ẹ̀gbà etí yálà suwar ẹ̀gbà ọwọ́ àwọn ẹ̀gbà ọwọ́ tàbí khatam òka ọwọ́ gbogbo àwọn àbí bóyá ṣéènì tóbìnrin máa ń lò sẹ́sẹ̀ àti tí wọ́n máa ń lò sí tán gbogbo ẹ̀ ní Islam faramọ́ ìyẹn fi hàn yí pé olúyù ọ̀ṣọ́ tí wọ́n máa ń ṣe sára tọ́lọ̀ ní tastakhrijuna minhu hilyata ẹ máa mú ọ̀ṣọ́ jáde ń bẹ̀ talbasunaha tẹ́sí máa lò ó ọlọ́run ń ṣe nǹkan dé halali àwọn èèyàn ń rọ àdìsù wọn fi ń ṣe ní haram ọlọ́run lẹ́ẹ̀ máa mú ọ̀ṣọ́ jáde nínú búdò yìí talbasunaha nínú suratu Naali aya 14 ló wà àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ ìjà tẹ̀síwájú ìyẹn ni pé wọ́n gbà lọ́wọ́ wa awzara min zinatil qawmi àwọn nǹkan ọ̀ṣọ́ léyìí tó wúwo tó fálù nínú ọ̀ṣọ́ àwọn ènìyàn faqazafunaha làwa fi rọ nǹkan Zamiri yìí gbà ó wá gba àwọn jewelries ọwọ́ wọn ó wá fi rọ ògédèǹgbè màálù fún wọn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta azahara zahara náà ni òdòdó intofalu zaharatu intofalu ìyẹn ni pé ọlọ́run a máa falu ayé fẹ́ lomi táwọn sì máa lérò pé èyí ṣe tọ́lọ́run falu ayé fún tó bá wọ àyà yìí lọ sínú súrátù Yunus àyà 88 ọlọ́run bá ń sọ ń bẹ̀ wípé nígbà lọ́wọ́ ànábì Musa ìpè Rabbana Musa ní ìrẹ́ ọlọ́run innaka atayta Fir'auna wa mala'ahu zinatan wa amwala ìwọ ọlọ́run abalò fún Fir'auna àtàwọn ẹmẹ̀wà rẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ ìwọ ló fún wọn ní zina tá o fún wọn ní fálù wa amwalan o tún wá fowó kún o jẹ́ pàtàkì wọn a máa lo zina fún tó bàbàrà tó pàtàkì bẹ́ẹ̀ náà tó bá lọ sínú suratul Kaf aya 46 ọlọ́ni almalu walbanuna zinatul ayatud dunya owó àtọmọ tí wọ́n fi máa fálù ayé ni tó bá ní òní fálù mẹ́ ó ṣọ̀pá wa kan ní ọ̀ṣọ́ ayé ni ìtumọ̀ ẹyọ kan tó kó gbogbo ẹ̀dá nìyẹn láàmà lò fún gbogbo ẹ̀ bẹ́ẹ̀ almalu walbanuna owó àtọmọ ni zinatul ayatud dunya òun náà ni gbogbo pàtàkì téèyàn máa ń fi bàbàrà nínú ìṣẹ̀mí ayé tí wọ́n mọ̀ pé àwọn eléyìí wọ́n ní fálù ọlọ́run dákun jẹ́ káwa náà ní fálù mbẹ́ ẹlẹ́ẹ̀kẹrin alhashimu hashimu kéèyàn lo àwọn aṣọ ara báyìí bí àbáyà
bí àwọn gọ́gọ́ wú kéèyàn ro dẹ́dẹ́ kéèyàn ní hishima kéèyàn wọṣọ kó free tó yẹ pé tí wọ́n bá wọ́ tiẹ̀ wọ́n mọ̀ pé èèyàn wọ nǹkan ló fi jẹ́ pé tó bá lọ sínú suratul Qasas aya 79 níbi Ọlọ́run ti ń sọ̀rọ̀ Kárúnà ó ní fa kharaja ala qawmihi ó jáde sí àwọn èèyàn rẹ̀ fi zina ó gbọ́ fi zinatin pẹ̀lú aṣọ ńlá zina ló sì pé aṣímù aṣọ tó gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ táwọn èèyàn mọ̀ pé ń bolo ti ra aṣọ tó tó yìí zina kan túnú tí wọ́n gbé ìtumọ̀ àwọn òjọ́ra ẹlẹ́ẹ̀karùn alimalabisu aṣọ sọ pé zina aṣímù ń bì nǹkan lẹ́pẹ́ tí yàn bá wọ̀ ó tún yàtọ̀ sáṣọ gọ́gọ́ wú ni wọ́n pé àwọn èèyàn mọ̀ pé yàn wọ nǹkan tóun yàtọ̀ sáṣọ malabisu wá ní ẹlẹ́ẹ̀karùn ìyíhun lọ́lọ́run wá ní khuzu tó bá lọ ka suratul A'raf aya 31 ìyẹn lọ ní khuzu zinatakum ó gbọ́ inda kulli masjidin ẹ wọ aṣọ yín ní gbogbo tí yàn bá ti fẹ́ sin lọ́hùn tá bá fẹ́ tu zina gbé ẹ lóògùn ọ̀ṣọ́ ní gbogbo ìgbà tẹ́ bá fẹ́ sin lọ́hùn kò sí ọ̀ṣọ́ kan tó jẹ́ èèwọ̀ fún yàn láti má lò torí pé ìntìyàn máa wọ̀ náà ni lọ́yẹ́ pé wọ́n lè lo aṣọ fún ṣoré yìí tí mo wí tó bá fẹ́ kà á lọ́ọ́ kà nù tíra àfáàwà alálùbáríkà wa nì àfáàwà Al-Jawzi nínú nuzhatul a'yuni an-nawadhir nuzhatul a'yuni an-nawadhir lọ́ọ́ wò ó wà mẹ́ péèjì rẹ̀ wá yá yìí tá a kọ́ kalẹ̀ àmọ́ àní wí tọ́ra àwọn èèyàn ní ká máa fi ilẹ̀ bẹ́ẹ̀ kí kówó máa wá káwa padà sí pé mani arrama zinatallahi ta ló ṣe ọ̀ṣọ́ Ọlọ́run léèwọ̀ sẹ́ torí pé tá a bá wọnú al-Qur'an a rí i pé láfùsù sínà yẹn níbòmí Ọlọ́run a máa lọ ní mudọ́fán níbòmí a sì máa lọ ní mufradan yóò dá dúró níbòmí níbòmí yóò fara ti nǹkan ó máa rí i pé famimma wùrídà ìdọ́fàtùhù lára ntí wọ́n mú wá pọ́lọ́ ń ṣe ìdọ́fà rẹ̀ tàbí kó sọ pé mimma wàrádà ìdọ́fàtàhù lára èyí tọ́lọ́ ń ṣe ìdọ́fà ẹ̀ náà ni pé mani arrama zinatallahi zinata ń jẹ́ zina Allahu kún ó di zinatallahi kí ló fà á wọ́n ní tó fà á ni pé li'annahu subhanahu huwa alladhi khalaqaha torí pọ́lọ́n fúnra ẹ̀ ló dá ọ̀ṣọ́ yẹn wa hallaha li ibadihi òun ló sì fúnra ẹ̀ ṣe é lẹ́tọ̀ fáwọn ẹ̀dá rẹ̀ fa hukmuhu ilayhi ìdájọ́ lórí ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà mi rò pé ó gbọ́ yẹn ìdí tọ́lọ̀ fi sọ pé man arrama zinatallahi allati akhraja li ibadihi ta lẹni náà tó sọ pé ìwọ ni ọ̀ṣọ́ Ọlọ́run tọ́lọ̀ ń dá fún ènìyàn láti máa lò ó tún wá ní kúl ìyà lilladhina amanu àwọn tí wọ́n gbà mí gbọ́ lónìí fil hayati dunya láyé tán wáyé kèfèrí ó máa yá lónìí àmọ́ tó bá di lọ́run khalisatan bihim yawmal qiyamah àwọn ni ó dá lò lọ́run ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni wípé tó fi lóní zinatallahi náà ni wípé huwa alladhi khalaqaha wa hallaha fa hukmuhu ilayhi la ila ghayrihi òun fúnra ẹ̀ ló dá nǹkan yẹn òun fúnra rẹ̀ ló ṣe lẹ́tọ̀ fáwọn ẹrúsìn rẹ̀ òun nìkan nìdájọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì ò lè dá ìdájọ́ pọ̀ṣọ́ báyìí dẹ́ ṣe ẹ má ṣọ̀ṣọ́ báyìí kò sí lọ́dọ̀ ẹ̀dá kan àfọ̀dọ̀ Ọlọ́run ṣàpẹ́ àti mú àyà wá tó sọ pọ́kùnrin gan lè lo góòlù ẹ̀ ń pe góòlù ní haramu àmọ́ ẹ̀ ń béèrè sàkáàtù zahabi Islam gbé sàká góòlù lẹ̀ àti sàká sílífà ó sì ní alladhina yakinizuna dhahaba wal fidda àwọn tọ́lọ̀ ń bá rọ̀ lọ́rọ̀ tí wọ́n ní góòlù tí wọ́n ní sílífà thumma la yunfikuna fi sabilillah táwọn náà wàá mú nínú owó ẹ̀ kó fi ṣe tọ́lọ́hun bá mi fún wọn ní rò pé wọ́n jìyà kí ni wọ́n máa fi góòlù àti sílífà ṣe
tèmi ó bá parọ́ á ní owó tí wọ́n ná ń gbà yẹn góòlù ni wọ́n ná alukurani lèyí tí mo wí wo àwọn tí wọ́n fi góòlù àti sílífà tó lé yakinizuna àwọn tí wọ́n ní pẹ́pẹ́ yakinizuna dahaba ọlọ́run rọ̀ wọ́n lọ́rọ̀ wọ́n ní gold wàlfídọ̀ wọ́n tún ní sílífà summa la yunfikunaha wọ́n wá mú nínú ẹ̀ bọ́lọ̀ ń ṣe rọ̀ wọ́n tó rọ̀ tó yẹn kọ́ mú nínú owó yẹn kan yan zaka ń bẹ̀ tó bá wọ́ọ̀tì tó wọ́n ní wọ́ọ̀tì zaka fabashirihum bi adhabin alim tó dẹ̀ ń lo ọdún kan nínú ilé wọn ẹ bá ń fún wọn ní ìrò pé wọ́n jìyà torí àwọn tálíkà kan bí ń pa wọn ẹ̀yin ń gba zaka góòlù àmọ́ ẹ̀ ń sọ pé góòlù haramu ṣé ó yẹ kán gbowó lórí tó bá jẹ́ haramu ṣe owó nǹkan haramu yẹn náà ṣé kí wàá lòun fúnra ẹ̀ náà haramu náà ni tá a bá lọ Mákà ó máa rí gbogbo àwọn kódà gbogbo onísùnà ni wọ́n máa sọ fáwọn tí wọ́n kó lọ Mákà pé sakatu dahab wàlfídọ̀ kán wá yọ àwọn wàá máa sọ ní ṣọ́ọ̀bù ẹ̀ fún wọn ẹ máa sọ fún wọn ẹ dẹ̀ ń sọ pé ìwọ ni pọ́kùnrin ò gbọ́dọ̀ lò ọlọ́run ò sì dárúkọ obìnrin bẹ ọkùnrin ló lò alladhina yakinizuna dahaba wàlfídọ̀ ọkùnrin lè lo gold ó lè lo silver àyà rẹ̀ ń bẹ àyà rẹ̀ ṣe kí ni àyà rẹ̀ wà ìwọ ló wà lọ mọ́ àdìsù wọn kánàbí sọ pé ẹ máa gbọ́ wọn lánàbí ní hurrimati dahabu ala dukuri ummati wọ́n ṣe góòlù léèwọ̀ fáwọn ọkùnrin ọmọlẹ́yìn mi tá ń ṣe léèwọ̀ ọlọ́run fún rẹ̀ ń béèrè pé ta ló ń ṣe léèwọ̀ tó fi mọ̀ pé fọmulétìrì ni lára àwọn àgbélẹ̀rọ táwa dárúkọ rẹ̀ má nẹ́bí táwa ló wà ní Bukhari dùn parọ́ mọ́ púpọ̀ wọn á ní arákùnrin kan jọ kan ó lo góòdì lọ́dọ̀ ànábì wa gbà lọ́wọ́ rẹ̀ wá sọnù àwọn ìgbọ́ wa lọ àwọn ìwà ní kó lọ mú kó fi nǹkan rẹ̀ sọ́wọ́ padà wàá wá ní òun ò lè mú o ha tí ó tá ànábì sọnù tó lè sọyàn dọ́mọ náà wà láàlì ànábì náà lóòka tí wọ́n tẹ Muhammadu Rasulullah sí lára torí pé ó rí pé àwọn èèyàn lọ ń tẹ Muhammadu Rasulullah sí lára lòun fi yọ kú o kìí ṣe pé nítorí pé ó jẹ́ wọ̀ ó ní góòlù ó ní sílífà rẹ̀ nínú Bukhari náà ni o. Engineer mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wàhálà àti kàǹkan sẹ́yìn gan ohun tí wọ́n náà bá rántí o tó bá léyàn àti kà ìjọ tá à ń sọ àwọn ọ̀rọ̀ yìí kò sí ìjọ tó fẹ́ dà ìgbé àwọn tó fẹ́ gbọ́ dà láti sọ àwọn ọ̀rọ̀ yìí sẹ́yìn kọ́lọ́n kó ṣíjú àánú wa naam lọ́ọ̀kà ń bẹ̀ Ọlọ́run ń sọ bẹ́ẹ̀ torí pé huwa alladhi khalaqaha wa ahallaha li'ibadihi fa hukmuhu ilayhi la li ghayrihi ìdájọ́ ẹ̀ṣọ́ ọ̀dọ̀ Ọlọ́run ló wà kò sí lọ́dọ̀ ẹlòmíì ló fi já sí pé ọ̀rọ̀ tí mo sọ yìí lọ́ọ́ kánú tíra kan tá à ń pè ní zinatul mar'ati li muslima tí àfọwọ́ Abdullahi Salih al-Fawzan lára àwọn àfọwọ́ Salafiyya ni o Salih al-Fawzan àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ ọ̀ṣọ́ láyé azinatu zinatani ọ̀ṣọ́ méjì ní ń bẹ ẹnjìníà máa gbọ́ mi o ṣọ̀pẹ́ ń tà ń pè lọ́ṣọ́ náà ní ẹwà kéèyàn rẹwà Ọlọ́run ṣàyànà rẹ̀ ni Ọlọ́run ṣe lọ́ṣọ́ Ọlọ́run ló sínà fún ẹwà náà o ṣọ̀pẹ́ àwọn tí mo kà ní síra mo sọ ni Ọlọ́run lo beauty ó lò fọ́ṣọ́ náà ní Kùránì o tá a bá lọ ka súrátù Yusufu ó ní wazayyanaha linnazirina a ní kó máa rẹwà lójú àwọn tí ń bá ń rí ìyíhun ló bí káwọn kan fọ̀bẹ gera wọn lọ́wọ́ sori pé zina àtúmọ̀ tú sí jamel kéèyàn fáìn sori ìhun tẹ́lẹ̀ sori pé ìhun kìí pé mo kà ìhun mọ́tírà níbí náà nísìnyẹn tí ló ti jáwọ́ kẹkùn sọ pé àwọn àfáà kan fi kún èyí tí mo wí yóò sí mbẹ torí ọ̀rọ̀ yìí mo ti fi ọ̀rọ̀ yìí ṣe wá sí nísìnyí ó ti lé ní 15 years ọ̀rọ̀ zina yìí zina náà wọ́n lè lò fún beauty torí Ọlọ́run lò fún Ànábì Sulaimana pé zayyanaha linnazirina àwọn Ọlọ́run abádé kó rẹwà lójú ẹni tí ń bá ń rí
ló fi jásí pé táwọn ayé bá kórìíra èèyàn tí wọ́n gbé kórìíra sí ọ lára táwọn afá ń pè ní àínú ó wà nínú àyà tí wọ́n lè hàn tí èèyàn lè mú tàbí tó lè fi para tó fi jásí pé wọ́n máa fẹ́ràn àwọn tí wọ́n dá kórìíra sí lára nì Ọlọ́run ó jùfẹ́ sí lára padà pé záyà náà lè náà bìrì náà tí èèyàn bá dọ́dọ̀ àwọn afá tí wọ́n máa ń parẹ́ gan wọ́n sì lè lẹ́bọ̀ nínú ìsìn ó sì lè jẹ́ èèwọ̀ àyà Ọlọ́run sí ni ó ní sáyé àwọn àfọwọ́mọ hàn kódé èmi wọ́n lè wọ́n sára ewé yeye wọ́n wá hàn sí ewé tí máa dùn ewé yeye náà kọ́lẹ̀ ń pè tí máa dùn wọ́n hàn sí wọ́n wà ní kẹ́ni yẹn jẹ́ Ọlọ́run ó dẹ̀ ṣàánú ẹ̀ ìwáṣẹ̀ yà náà hàlì náà dìrì náà bẹ́ẹ̀ yẹn bá ń rí tí ń bá ń kó ìrẹ́ tẹ́lẹ̀ yóò sì máa fẹ́ràn ta ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run nítorí gbàgbára yẹn ò kú òun bẹ́ẹ̀ ẹwà á tún máa jọṣọ mo wá fẹ́ pé azina ẹwà wá pín sí méjì ẹwà kan ń bẹ zinatul asiliya Ọlọ́run máa ń dá mẹ́nìyàn ni ò gbọ́ ẹwà méjì lẹ́wà pín sí èyí tọ́lọ́run dá mẹ́nìyàn wà zinatul muktasaba àtẹ̀yí téèyàn tún fi kún ẹwà rẹ̀ méjì ló wà ẹwà tọ́lọ́run dá mẹ́nìyàn nípìnlẹ̀ àtẹ̀yí tó já sí pé èèyàn ló fi kún Ọlọ́run ò dá tìrò mẹ́ ènìyàn o èèyàn ló lé tìrò o ṣe mọ̀ pé wọ́n fi kún ni níjọ́ Ọlọ́run dá wa irun orí ló fún wa o ká máa fi ẹ́ kírìmù sí o gbọ́ èèyàn ò lè rí àyà Kùránì tó dé máa fi ẹ́ kírìmù sí irun yín o gbádùn tí mo ṣe jìdíà àmọ́ ẹwà kó lè rẹwà èmi á máa wu àwọn ẹlòmíì tí wọ́n bá ní wọn alóbìnrin ò lè lo kí lórúkọ àwọn ọṣẹ tí wọ́n fi máa fọrùn yìí tí irun fi ń dán yìí relaxer n tí ó jẹ́ kí irun ẹ̀ dá kó máa dán tanabu Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní man kana lahu sha'run falyukrimuhu gbogbo ẹ̀ ń tọ́lọ̀ ń bá fún ní irun láyé kó tọ́jú ẹ̀ kó ṣe ìkíráàmù ẹ̀ kó fún yẹn kó fún ní treatment Ànábì máa ń treat irun ẹ̀ gan ni o wọ́n ń pe kíní kan ní tẹ̀dí hill Ànábì tí máa ṣe irun lọ́jọ́ tí irun Ànábì tí ó máa tẹ́ ẹ máa rí òróró tí ó máa jáǹbẹ̀ kíní báyìí wọ́n wá bá yé àwọn mùsùlùmí jẹ́ bó o bá ra èyí tí irun fi ń sùn lera wọn kí lẹ́ ń gbé kíní kan waves pọtí tó o bá lò ó ti dáràn wọ́n yá ẹ̀yin náà ti lọ ń káṣí àwọn ará ayé ṣáró ọ̀run ni wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn sàhábà máa tọ́jú irùngbọ̀n níjọ́ Ànábì rẹ̀ nìkan tó rí ṣíaṣíá pẹ̀lú irun Ànábì fi ọwọ́ tọ́ka báyìí kọ́ lè mọ̀ pé bóun ti rí un kò tẹ́hun lọ́rùn wọ́n sì ti gbọ́ ìṣàrà yẹn kìí ṣe pé Ànábì wa ń bu lójú àwọn èèyàn kálá ń kọ̀rẹ́ ti yẹn ní gbangba káwá máa yẹ̀yẹ́ lè yíhun ẹ wo orí táwọn èèyàn gbé sórí social media ni ìyàwó ilé ẹnìkan ṣé tí ń bá ń wò ó tá à ń ṣiṣẹ́ inú rẹ̀ ó máa dùn wallahi inú ò ní dùn torí irú ń bẹ́ẹ̀ ṣe ń tà ń gbé a lè gbé ọ̀rọ̀ yẹn àmọ́ a gbọ́dọ̀ gbé àwòrán yẹn àwọn tí wọ́n jẹ́ káfíìrì gan wọn a máa bojú èèyàn gbà mí wọ́n bá fẹ́ sọ àwa gbé ojú ẹni yẹn síta ìyá àwọn kan ìyàwó ẹnìkan àwọn ayé sì máa gbá ìyàwó lágbájá ni wọ́n yẹ̀yẹ́ rẹ̀ wọ́n àní ni wọ́n ṣe wáàsí fún nígbà tó Ànábì fọwọ́ ṣe báyìí wọ́n wá mẹ́ni yẹn lọ ó lọ tọ́jú irun ó tún tọ́jú irun gbọ̀n nígbà wá dé Ànábì wá ní alaysa hadha khayrun min an yati ahadukum ṣẹ́gẹ́t mísìn wa huwa sha'iru ras ka'annahu shaytan oníṣẹ́lẹ̀ yóò wá dáa ju kẹ́nìkan kan dé kó wá ṣerun ṣíaṣíá kó má dùn rí kó má dùn wò kó wá dàbí shaytan kí là ń pè ní shaytan èèyàn tí ò ní mínì tó bá pẹ̀lú mi shaytan ni wọ́n máa dùn ìwà shaytan sì ń bẹ lára ẹ̀ ọmọ tó ń pè ní shaytan ni èèyàn tó ń wùwà tí ò da kódà a máa rí ẹran jọ mi tí ó máa wà ẹran yìí shaytan ni tó bá ti ń wùwà burúkú shaytan ni ọ ìtumọ̀ shaytan nù òun wùwà tí ń bá àwọn èèyàn nú jẹ́ shaytan ni ọ òun sọ̀rọ̀ tí ó bá àwọn èèyàn nú jẹ́ shaytan ni ọ òun sọ̀rọ̀ tí ó dá àárín àwọn èèyàn méjì rú kí ni ọ kí ni ṣé ìtúná ń ṣe
innama shaytanu yuridu an yuqi'a bainakumul adawata wal baghdha Ọlọ́run ní purpose ṣaitan ní pé kó máa dá ìkórìíra lẹ̀ sáàrin àwọn ènìyàn kó sì máa dá ọ̀tá lẹ̀ gbọ́ tó máa sọ pé lómi ṣaitan yóò wá ní wọ́n pè mí ní ṣaitan bí wọn bá rí wa rẹ̀ lọ́dún èèyàn ẹnjìníà wọn ní pé èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ wọ́n pè wá ní ṣaitan alhamdulillah naam man kana lahu sha'run ẹni bá ní irun faliyukirimu anabi ní kó tọ́jú ẹ̀ wọ́n wá lóbìnrin ò lè lórí láìsà ẹ̀rí wo ló sọ bẹ́ẹ̀ ẹni kan mú àyà rẹ̀ wá tàbí kí wọ́n mú àdìsù rẹ̀ wá ẹ kọjá lára obìnrin mi lóbìnrin mùsùlùmí yóò rùn gbà yín wallahi alazim kì í ṣọ̀rọ̀ àwàdà wọ́n wá sọ wá di pé mùmíní ẹni ẹ̀wọ̀n ní láyé kò gbọ́dọ̀ gbádùn ayé tọ́lọ́ndẹ̀ lọ́kàn lòun máa wò òun ò ní wo gbogbo eléyìí tẹ kó sára ìtayé nu wọn lóbìnrin ò lè lo rìláxà ẹ dákun kí ni ń bẹnu rìláxà ọṣẹ àmọ́ wọn ọkùnrin lè lo dáì ṣoṣe ẹnjìníà ò gbọ́ obìnrin ò lè lo rìláxà kódà ọkùnrin lè lo rìláxà lọ́ọ̀dọ̀ àwọn lárúbáwá tí wọ́n ń ṣe tẹ̀dí inú irun wọn láti fi tún irun ara ẹ̀ ṣe kíni bẹ́ẹ̀ ni ìlàyísà ntí àwọn lárúbáwá irun wọn pàápàá ń gbà mí irun ànábì máa kún tí ó déjì kẹ́ ẹ̀ báyìí ọ̀ṣọ́ tí ọlọ́run dá mẹ́ ènìyàn tó bá lọ ní alukur'an nínú suratul kaf ayé ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run ti sọ ọ̀ṣọ́ tá a dá mọ́ nǹkan tí ń jẹ́ pé ìpìlẹ̀ nǹkan yẹn ni ọlọ́run ní inna ja'alna ma 'ala al-ardi zinatan laha àwa ọlọ́run dá àwọn nǹkan tó wà lórí ilẹ̀ ẹlẹ̀ zinatan laha láti fi ṣọ̀ṣọ́ ọlẹ̀ ṣọ̀n pé odò wọ́n dá amẹ́lẹ̀ ni ọ̀ṣọ́ ni fúnlẹ̀ ọ̀sà wọ́n dá amẹ́lẹ̀ ni ọ̀ṣọ́ ni fúnlẹ̀ òkè wọ́n dá amẹ́lẹ̀ ni ọ̀ṣọ́ ni fúnlẹ̀ igi ṣọ̀n pé ìyẹn náà wọ́n dá amẹ́lẹ̀ ni ọ̀ṣọ́ ni fúnlẹ̀ ọlọ́run fi wọ́n ṣe ilẹ̀ lọ́ṣọ́ ni ó dá wọn mọ́ tọ̀bìrìyà ni naturally ni gbogbo àwọn ìpín natural something ni wọ́n ń pè wọ́n so ọ̀ṣọ́ ìpìlẹ̀ ń bẹ tá a dá mẹ́nìyàn ẹwà ìpìlẹ̀ ẹwà alẹ́nu orí ó ní sayana sama àdúníyá bízì netil kawakibi àwa ọlọ́run a ní kí sánmọ̀ ó máa rẹwà pẹ̀lú àwọn àràwọ̀ tí ń bẹ ń bẹ ọlọ́run náà máa ń ṣe nǹkan yóò tún beautify ẹ̀ lọ́yẹ́ pé tọ́lọ̀ ń bá dáwọ̀ náà ìwọ náà beautify rẹ̀ ọlọ́run ò ṣe léwọ̀ beautify rẹ̀ làwọn kan fi máa ń sọ pé kò sóbìnrin tí ò lẹ́wà láyé ó lè má tóra wọn ó wá wà lórí bó o bá ti tọ́jú ara ẹ àti bọ́kọ́ bá ti tọ́jú ẹ kò sẹ́ni tí ò lẹ́wà ìkànnù ọ̀ṣọ́ yẹn ọlọ́run máa dá mọ́ nǹkan ni ṣòro yìí tọ́lọ́run ò dá mọ́ nǹkan tí yẹ pé a wà fún ni là ń pè ní azinatul muktasaba iya alkharijatu anil jismi ẹ ní rí lára nǹkan tí wọ́n fẹ́ fi ṣọ̀ṣọ́ fún yẹn irú yẹn lọ́lọ́run sọ náà Al-Qur'an nínú suratul A'raf ayah 31 pé ya bani Adama khuzu ẹmú zinatakum gbogbo nǹkan ọ̀ṣọ́ yín ẹ lò sọ pé ìyún ti kú ọlọ́ṣọ́ tá a dá mọ́ nǹkan àwọn ọ̀ṣọ́ ìyẹn ń fi hàn wípé bẹ́ẹ̀ bọ́kùnrin bá lo ṣéènì fi kírun ọlọ́run ó gbàrún ẹ̀ káyé tán ayé mọ́ ṣéènì yẹn ò ní tó fẹ́ ṣe nù ẹ̀ torí pé inna Allaha la yanzuru ọlọ́run ò ní wò ọkàn rẹ̀ lọ́lọ́run wò tó lọ́ fẹ́ wò ń bẹ́ ó fẹ́ gbà sọ́wọ́ ṣáwò lágo lọ́wọ́ ni ṣáná bí lo ago ẹnjìníà jẹ́ àjọ bíra wa léèrè ago ọwọ́ yìí ṣáná bí lò ó ṣé bó ni gbogbo wa ń lò yìí ansẹ̀tì là ń lò yìí nísìn ànábì ò lo àsìbàdà rẹ̀ àpè ń bí díà fóònù yìí kò sẹ́ni tó pè ń bí díà wọ́n á ní masọ́lì olùmúrúsálà ni àwọn nǹkan tí ó máa ń la ilaha illallah wọ́n ní bẹ́yìn abára musical instrument yóò wọ ọ́nà adẹ̀rẹ̀ àjọ sí mọ́sálásí àfi ń pèrún ara àárọ̀ síta káyé lè máa gbọ́ àmọ́ ń tàn àwọn kèfèrí ó kàn máa wọ̀ pé they are new science ẹ ṣe àfihàn lẹ̀
a máa ṣe fún wọn a máa fi gbowó lọ́wọ́ àwọn ò ní lè ṣe gbogbo eléyìí àwọn ọ̀tá islam wọnú islam láti fi sọ wá dẹdun arinlẹ̀ ní ká padà sẹ́yìn torí pé ọlọ́run fún àwọn mùsùlùmí àná ní làákàyè tó jiná aláfa Jawhari làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe ní tó fòǹsán mọ̀ àfáà ni ẹni ó kọ́kọ́ ṣe sọ́júrì fún yàn láyé Ibn Sina àfáà ni ẹni ó kọ́kọ́ ṣe ìṣáná àfáà ni ẹni ó kọ́kọ́ ṣago alákùkọ àfáà ni lẹ́ni mélòó làwọn àfáà lè ṣe mọ́ torí ńgbà táwọn àfáà alákatakítí dé wọ́n lọ́mọ náà ni wọ́n ń ṣe nǹkan ayé lóníkálùkù wọn bá sá kó wa wọn sá ń bẹ̀ ni gbogbo àwọn Ìmáàmù Ṣáfi'í wọ́n sá ni Ìmáàmù Ṣáfi'í máa ń pa tẹkinọ́lọ́jì púpọ̀ Ìmáàmù Abubakar Rasi wọ́n máa ń pa tẹkinọ́lọ́jì gbogbo wọn sá ni wọ́n yà padà sí di ọ̀rọ̀ ẹ̀sìn nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní pé wọ́n káfìrí pé wọ́n lọ jókòó ti ohun ayé wọ́n á ní nǹkan eré náà ń ṣe Ọlọ́run fúnra ẹ̀ gan sọ fún wa pé innamal hayatu dunya ayé fúnra ẹ̀ gan láwùn wà láìbù lára ń tẹ́ fi gbádùn ẹ̀ kẹ́ ṣeré wà ń bẹ̀ kéèyàn gbá bọ́ọ̀lù ń bẹ́ ń bẹ́ kó wo bọ́ọ̀lù ń bẹ́ ń bẹ́ Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o pé láhàwùn wà láìbùn lára àṣẹmí ayé láwùn ń bẹ́ ń bẹ́ láìbù ń bẹ́ ń bẹ́ àwọn àfọwọ́ sọ pé haramu ni èmi ò mọ bí tán ti kéwù tiwọn o tábà rí wọn ní ohun yẹn ò mọ nǹkan kan ọ̀rọ̀ òye èmi wá lọ́rọ̀ òye ṣé mi ní òye pẹ̀lú Al-Qur'ani ìwọ náà wá tu innamal hayatu dunya lahwun wa la'ibun wa zinatun wa tafakhurun wa takathurun soget mi fi fil amwali wa tafakhurun bainakum Ọlọ́run dẹ̀ fi dhalika mata'ul hayati dunya àní tẹ́ fi lo ayé ni wọ́n gbogbo ẹ̀ náà ni haramu àyíká Kùránì mọ́ ni o ọ̀ṣọ́ tí wọ́n máa fi kún nǹkan lọ́lọ́run wá ní khuzu zinatakum ẹ mú àwọn ọ̀ṣọ́ yín ẹ lò wọ́n inda kulli masjidin ní gbogbo bí tẹ́ bá ti fẹ́ sin lọ́hùn bó bá fẹ́ lọ mọ́ṣáláṣí Ọlọ́run ò lè lò kò tí ò lè lo ọ̀ṣọ́ o ó lè lo ọ̀ṣọ́ o Suratul àyà tí mo mú wáyìí ó rí pé nu Suratul A'raf ni àti kó tiẹ̀ 31 bá mi lọ nu Suratul Kahfi àyà 46 gbọ́ntọ́lọ́ ń sọ mẹ́ ó ní ilà mú ẹ lọ́ọ́ mọ̀ dájúdájú annamal hayatu dunya pé ìṣẹ̀mí ayé yìí o láìbùn eré lìyìn á ṣeré ń bẹ̀ èyí ó ṣeré ọmọdé wa lahawun yóò ṣeré ìtagbà náà wa zinatun ká ṣọ̀ṣọ́ ń bẹ̀ ká lo nǹkan tó dùn ká lo ohun tó dáa ẹni tí ò bá ṣeré ó lè dàgbà kó ṣáàpù ni òrà àwọn òyìnbó ni kékeré ni wọn ti kó amenities tó lè jẹ́ kí làákàyè ó dàgbà tọ́mọ ó máa fi ṣeré lọ tí ó máa fi ṣeré bọ̀ látọdún kìíní sọdún kẹfà àní wọn á ní tẹ́dí èèwọ̀ ni àwọn ọmọ àwọn sàhábà máa lo tẹ́dí inú Ramadan wà ní Bukhari alẹ́ ẹ̀ẹ́ka wọn ẹ̀ẹ́ka tẹ́dí wọn lára mu ni àwọn ọmọ àwọn sàhábà wọn ń lo tẹ́dí ó wà ní Sahih Bukhari tó bá di ní Ramadan táwọn ọmọ wọn bá ti jẹ sàrí wọn ó gbé tẹ́dì lé wọn lọ́wọ́ tẹ́dì yẹn ni wọ́n máa fi ṣeré títí tí wọ́n bá ti wá ju tẹ́dì yẹn lẹ̀ tí wọ́n fi ṣeré mọ́ wọ́n ti mọ̀ yí pé tọ́ ebi ti dénú ni wọ́n tó bírèkì àwẹ̀ wọn fún wọn tẹ́dì làwọn fi mẹ́ṣọ́ àwẹ̀ wọn àwa ní ìsìn àgbọ̀dọ̀ ra tẹ́dì ó máa ní astaghfirullah lẹ́yìn tẹ́ mọ̀ sẹ́yìn àfáwá ẹ̀wọ̀n tá a bá nulẹ̀ yìí pẹ̀lú àwọn ọmọ yìí Ọlọ́run ṣàánú àwọn mùsùlùmí o ṣàánú àwọn mùsùlùmí o a lè ra nǹkan eré fáwọn ọmọ wa ńgbà tí wọn bá wá ní nǹkan eré tó bá wá di December àwọn ọmọ yẹn náà ń ṣe àwọn yìí báńgà tó bá nírú nǹkan tó lè mú wọn bí sí inú ilé wọn bá wọn lọ́ta lọ yan báńgà tí ò nítumọ̀ ẹ wà máa pariwo báńgà ọ̀dà o àwọn ọmọ yín ẹ ní sílé wàláhì ẹ ní sílé wọn yìn ìdádì ò gbọdọ̀ rí wa ni ẹ mọ tara yín náà jẹ́ ká tún wá lọ sórí pé fazinatun jaizatun ọ̀ṣọ́ wo lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ Ọlọ́run ṣe ọ̀ṣọ́ lẹ́tọ̀ọ́ kóbìnrin ṣọ̀ṣọ́ àlóbìnrin ṣe
sọ̀rọ̀ bí tá a ń lọ ni pé ṣé ó lè fi nǹkan kún irun ó lè fi kún tí èyí bá ṣe tèèyàn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ṣó tún wá rí ọ̀ṣọ́ fún rẹ̀ tó ń jẹ́ tóbìnrin ó tún wá pín sí méjì wọ́n ní kan tí wọ́n ń pè ní zinatu zohira mi ò tí ì débẹ̀ má padà mẹ́nu débẹ̀ ọlọ́run sọ jẹ́ àlọ́ sínú Qur'an suratul Qasas aya 60 Qur'an làkún kóòtì tí n bá sì sọ̀túnmọ̀ rẹ̀ dáadáa ẹ pè wọlé nígbà tá a bá dásìkò pípé kẹwàá ní astaghfirullah stars ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o ìtumọ̀ aya yẹn ẹ jẹ́ ká wò báyìí kò lọ bẹ́ẹ̀ ti wíhun o gbọ́ kò lọ bẹ́ẹ̀ ti wíhun náà wo aya tá a sọ yìí ọlọ́ni wa ma utitum min shay'in kò sí kinní kan tí mo dá láyé yìí mi ò dá kinní kan fún yín famata ul ayati dunya àyàfi kó jáde pé mo fẹ́ kẹ́ ẹ fi lo ayé ni ọlọ́run ò dá kinní kan sáyé bóyá ọlọ́run bá dá nǹkan yẹn fún rẹ̀ àmọ́ ó lo àwọn èèyàn fi dá nǹkan yẹn famata ul ayati dunya ọlọ́run fẹ́ ká fi lo ayé ni ká fi gbádùn ayé Kùránì ló sọ bẹ́ẹ̀ wazinataha àti ká fi lè ṣọ̀ṣọ́ ń bẹ̀ gbogbo tó dára ọlọ́run fi ọ̀ṣọ́ sí lára tá a lè yọ tá a lè lò nínú gbogbo tó lọ́nda yìí tó ní ká fi gbádùn ayé yìí lèyàn lè mú ọ̀ṣọ́ lára ẹ̀ wọ́n lè mú ọ̀ṣọ́ lára ẹran wọ́n lè mú ọ̀ṣọ́ lára ẹṣin wọ́n lè mú ọ̀ṣọ́ lára ràkúnmí wọ́n lè mú irun ẹ̀ kó fi kún èèyàn torí pé àwọn nǹkan tó hà láàlì ni ọlọ́run fúnra ẹ̀ sọ pé má utitum min shay'in mi ò dá kinní kan fún yín famata ul hayati dunya bí ìṣe pé mo dá wọn kẹ́ fi lè rí ayé lò wazinataha àti kẹ́ fi lè ṣọ̀ṣọ́ ń bẹ̀ kó máa jẹ́ ọ̀ṣọ́ ayé tẹ́ ẹ máa lò fún ọ̀ṣọ́ ó wá ní ẹ wá gbọ́ o wa ma inda Allahi khayrun àmì ìtọ́lọ̀ ń tọ́jú sọ́dọ̀ ara rẹ̀ ìyẹn ló lóore ju o wọ́n àbẹ̀kọ̀ ìyẹn ó tún padà wá ṣẹ́kù lẹ́ẹ̀mọ́ lò permanent o ẹ má gbàtàn jẹ́ nítorí eléyìí kẹ́ wá fọlọ́wọ́n balẹ̀ o bí máa gbọ́ bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ ọlọ́ni afala taqilun àbọ̀rọ̀ òye yín ni tẹ́ wàá fi wá máa rùn panu ayé tẹ́lẹ̀ nílò ẹ ní gbádùn ẹ èmi ò lè lo ṣéènì ní ìsìn àmọ́ kí n wá aṣọ fẹ́ni tó fẹ́ lò kó má lò áyàwó ló sọ di haramu fún áyà kan ni pé ma utitum min shay'in ọlọ́run ò fún yín ní kinní kan láyé yìí o famata ul hayati dunya ó fún yín láwọn nǹkan yẹn kẹ́ fi gbádùn ayé ni wazinataha kẹ́ sì lè fi ṣọ̀ṣọ́ ayé kẹ́ fi gbádùn ayé kẹ́ tún fi ṣọ̀ṣọ́ mbẹ́ kán rí yín kẹ́ dùn rí kẹ́ dùn wò ó wá ní wa ma inda Allahi khayrun àmọ́ èyí tọ́lọ́ ń tọ́jú pamọ́ sọ́dọ̀ ara rẹ̀ òun lóore ju táyé yìí lọ o ẹ má jẹ́ kí táyé yìí wá tàn yín tẹ́ fi gbàgbé tọ̀run wọ́n á bì kọ́ ìyín wọ́n padà ṣẹ́kù níjọ́ tẹ́ ẹ bá kú táyé ti tán o afala taqilun àbí kò yé eyín ni àbẹ́ ẹ̀ gbọ́ yé ni suratul Qasas aya 60 láyà táwì láyà náà wà kọ́lọ̀ ń kó ṣíjú àánú wa ó rí pé níbi tí mo sọ̀rọ̀ dé ní ìsìn ni wípé ọ̀ṣọ́ pín sí méjì fóbìnrin zinatu zọhírà ọ̀ṣọ́ tó fojú hàn wà zinatu lọ́kàfíà àtọ̀ṣọ́ tó farapamọ́ ibi àwáwí làwádé yìí aliyubahu lilmarha alwaslu ìjẹ́ wọn ṣe lẹ́tọ̀ fóbìnrin láti fi irun kúrun ó gbọ́ ìjẹ́ wọn ṣe lẹ́tọ̀ àbí ká sọ́dọ̀ tún la ẹnjìníà kárára fẹlẹ́ ilẹ̀ báyìí àbí ká parí ẹ̀ ẹ bá wa bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn pé ṣé ká oko ní tó kù náà tó nǹkan ṣé ká yanjú ẹ̀ àbí ká sọ́dọ̀ tún la bóyá ká sọ́dọ̀ tún la àbí bó ni bá mi wo ní tí wọ́n ń wí ṣé ká yanjú ẹ̀ lẹ́nu àbí ká sọ́dọ̀ tún la ni. Now, bá mi wo tí wọ́n ń wí bóyá ká yanjú ẹ̀ lónìí o Masha Allah tó bá ti ní ká wí ìjẹ́ wa lẹ́tọ̀ọ́ fóbìnrin kó fi nǹkan kúrun ká sọ kí ni ìrẹsì làlọ́ wọ́n wà o tèrò eléyìí náà á ka eléyìí náà
kò sí nílé gbé o ìjó lẹ́tọ̀ọ́ fóbìnrin kí ni tọ́pìkì tá a parí ìjó obìnrin lè fi jíjá fele ìṣe part 1 já fi ṣe part 1 insha Allahu ta'ala ẹ jẹ́ á pàdé lọ́jọ́ Thursday kọ́nù ní àsìkò kan náà 4:20 ni yóò jẹ́ àbí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run 4:20 to 4:30 pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run torí pé kinní yẹn náà ó sì tún ó yìí kẹnu díẹ̀ ẹ jẹ́ ká fi ilẹ̀ bá ní kọ́lọ́n kó ṣíjú àánú wò wá torí pé á padà ka àwọn hadithu tí wọ́n fi sọ́dé wọ̀ á sì mú un tó sọ́dẹ̀ tọ́ á sì mú wa a ti gbọ́ àwọn àyà náà díẹ̀díẹ̀ táwa náà ti ń rí ibi tí ọ̀rọ̀ yẹn ń ta fà á lọ kọ́lọ́n kó ṣíjú àánú wò wá Olúwa Ọlọ́run mọ̀ṣẹ́ léyìí láwìí mọ́ torí pé ọjọ́ ti lọ a sì mọ gbọ́dọ̀ máa ṣọ́ ọjọ́ náà kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ insha Allahu fi yawmil khamis Ọlọ́run ó ṣọ́ wa tayọ ọjọ́ náà lọ́la la ilaha illallah eléyìí ní ó fún wa láǹfààní ká lè gba ìbéèrè fún bí ìṣẹ́jú 15 so torí pé tá a bá ní ká tún máa lọ ní ìsìn ọjọ́ yẹn ó tún máa lọ kọ́lọ́n kó ṣe dáadáa fún wa bàbá wa mudirul markaz adamallahu ayatahu kọ́lọ́n bá wa lékún àláfíà wọn kọ́lọ́n bá wa jágùn lẹ́mí allahumma ya man shafaita ayuba wa kashafta dura yaquba اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح أجست عننا بسبب المرض ربي أرح ثم عود ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم بخلاف إنا أعطينا فاتحة بسم الله الرحمن الرحيم سل من أنفسكم وأسيسنا عليه ما عنتم أريسنا عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونعر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين èèyàn tó ń pè wá yẹn kọ́dà kọ́ ṣe sùúrù fúnra àti ìgbà ìpè wọ́n ṣe sùúrù fún wa bóyá wọ́n dẹ̀ fẹ́ bóyá kí dẹ̀ ṣe nínú àwọn tí wọ́n fẹ́ pè wọlé náà àfẹ́lẹ́ ìṣàdúrà fún àwọn ọmọ wa tàbí sábà ṣàdúrà ọmọ wa adégbèsè ṣé ọlọ́pàá fi ṣàdúrà ọmọ wa àlùmárù gbọ́lá gadé ọlọ́mọba mi bóyá adégbọ́lá ọlọ́run ṣáà ti mọ́ ọlọ́mọba mi ṣíjú àánú wọn àfa mi kọ́lápọ̀ ọlọ́mọba mi ṣe dáadáa fún àfa mi sàyìn kàkàwá ọlọ́mọdé àyínú àfa wa rahmat abikẹ́rìmí ọlọ́mọba mi ṣíjú àánú wọn bákan náà alájà wa rèmí lẹ́kún basira ọlọ́mọba mi ṣe dáadáa fún yín ajá yétúndé ọlọ́wọ̀n níjẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́ la ilaha illallah bákan náà àfa wa ibrahim usman ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn bákan náà àfa wa fataya akala ọlọ́mọdé ó dàrú fún yín àfa wa bàdéjọ ibrahim ọlọ́mọba àgbàdúrà yín àfa wa blakim mọ́rádéyọ ọlọ́mọdàkùnmọ́ dáyín dára yín òkúkádà tí ń bẹ́ wájú ọlọ́mọba àgbọ̀ àfa wa labaika delkarais sultanul wa'idin ọlọ́mọba aṣíjú àánú wọn kó bá wa gbé wọn ga má fi wọn lẹ̀ fọ́tà mú la ilaha illallah má fi ọ̀rẹ́ wọn sọ́tà lẹ́nu bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm àwọn kan náà dẹ́ ń pè mí tí wọ́n tún ṣe wáàsí fún mi àwa fúnra wa ti gba wáàsí kọ́lọ́n kó ṣe dáadáa fún wa lẹ́nìkan tó wá ń sọ pé èyí náà ń jọ mi ẹ máa verify ọ̀rọ̀ mi ò ní nǹkan kan tí mo fẹ́ verify torí pé mi ò rí nǹkan kan tí mo sọ mi ò lọ́rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ lẹ́yìn Adégúnwà alhamdulilayi tó jẹ́ ọ̀rọ̀ burúkú tí yàrá bá ní làákàyè yóò wá ní wọ́n bíléèmù Adégúnwà pé ó ṣe báyìí ṣé yẹn wá lọ́rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbangba ọ̀rọ̀ tá a ń sọ gbangba náà ni ṣẹ́gẹ́tì ẹni tá a ti jọ ń sọ ẹni ojú ọ̀rẹ́ Adégúnwà best friend ni ṣé yẹn náà máa ń rán àlẹ́ yìí tó bá jẹ́ aburú ẹnìkan wọn ní ẹ̀ bá ti máa ṣe pé èmi tí mo ṣe pé ẹ fẹ́ pé lẹ́fẹ̀ẹ́ Ọlọ́run tó lè dá èpè ó mọ ibi tẹ́pẹ̀ ń lọ èmi ò ní lo ète mi ò sì ní bẹ Ọlọ́run ní kọ̀ọ̀rọ̀ pọ́lọ́ ní dákun bá ń re kúrò lórí mi o wallahi alazim torí tí mò ń sọ dá mi lójú àní tán bá mò ń sọ fún ẹ pé tẹ́ ẹ bá rí bi tí mo ti sọ àìdá ní kẹ́ ọ̀rọ̀ àìdá ẹ gbé jáde ṣàpọ́tọ̀ ní pé èèyàn bá yàn jẹ́ ó kàn dúpọ̀ ọ̀pọ̀ èèyàn ní òní làákàyè ìwọ náà sì gbọ́ yẹn ìwọ náà wá wípé come and hear your voice wọ́n ti ti làákàyè yín mágolo wọ́n ti dé mágolo the way you are blaming Adégúnwà by keeping captain
pé mo ní kílódé tí wọ́n mú fọlọ́pàá ṣé yẹn lọ̀rọ̀ burúkú ta ni ó padà dàgbẹ̀yìn ọlọ́run ó ṣíjú àánú wò wá àwọn ará ẹlòmíì ò ní làákàyè ọlọ́run kó ṣe dáadáa fún wa ọlọ́run ò ní ṣàwálẹ̀ ní tí ó lè te wàláhì làásì kódà mi ò ní bọ́ sí kọ̀rọ̀ kí wá ní ọlọ́run dákun má jẹ́ kí ní ìdálé mi lórí o kọ́ ọlọ́run dà lẹ́ni ó bá tọ́ lórí ni torí mo mọ ní tí mo wí ẹni tó sì fẹ́ lo ọ̀rọ̀ èèyàn tó fẹ́ fi ṣẹ̀rí ò ń bá ẹnìkan jẹ́ ò wá fẹ́ fọ̀rọ̀ ẹnìkan ṣẹ̀rí ṣé o fẹ́ lo ọ̀rọ̀ ẹni yẹn síbi tó dáa ni ọlọ́run ṣíjú àánú wa mọ́ṣẹ́lẹ̀ yìí láṣẹ mọ́ fún wa alhaji alade bakari aṣàdúrà fún yín o ọlọ́mọba agbọ́rọ̀ yín sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ yín dàrú o àfọ ajiwa ismail ọlọ́mọba wa ṣe dáadáa fún ọlálẹ́mí mọ́ fi yín lẹ̀ gbogbo wa tájọ wà lórí ètò ọlọ́run ṣe dáadáa fún wa á fi àsìkò yìí á ṣí ojú òpó yìí sílẹ̀ àwọn mọ̀rẹ́ nìkan tó ti ń dà pé bóyá nǹkan yẹn ń gun àfáà náà I don't know torí pé kò já parí wáyé tó ti ń pè ká ṣí ojú òpó lẹ̀ both WhatsApp and direct call +234 09 àbí 999 412 34 inshallah láàrin ìṣẹ́jú mẹ́wàá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Ó dà pé àgbọ̀n tẹ́ni yẹn ń sọ bóyá nẹ́tíwọ̀kì sí ni a máa fi yẹn ṣàdúrà lọ àfáàwá ọlámiwùnmí ọlọ́mọba wa ṣíjú àánú wòye o lọ́la la ilaha illallah mo ṣàdúrà fún àfáàwá alhaji rasheed olówó oyórí olówó sí mi ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn. Salamu alaikum. Salamu alaikum. lẹ́yìn pátọ̀dọ̀ wọn ni o. Salamu alaikum. Nbo ni kí ni yẹn wá tẹ̀lé ṣé bẹ́ẹ̀ náà ló wà kí ni máìkì yẹn ó dà pẹ́ lómi ti pè ọlọ́run bá ó dà pé nẹ́tíwọ̀kì látọ̀dọ̀ wọn ni. Naam afáwa alájà ọmọtọ́lá ní adéọlá abdulaziz ọlọ́run bá aṣíjú àánú wẹ̀. Assalamu alaikum. Assalamu alaikum. Kí ló wá dé? Engineer kí ló dé? Assalamu alaikum. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ yọ ti bí ìpadà sọ́hun yẹn mo yọ lẹ́ẹ̀kan eléyìí tẹ̀ ń wo kékeré yìí náà ẹ yọ sọ́hun yẹn ibẹ̀ kọ́ náà ṣe bí bíi ni tó wà láàrin ìgbà tí eléyìí ń kùn lẹ́ẹ̀kan mo yọ ajẹ́ pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ nù bóyá salamu alaikum ajẹ́ pé nẹ́tíwọ̀kì ni o salamu alaikum kì í ṣe bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì ni dàgbé látọ̀dọ̀ wọn ni kọ́lọ́n kó ṣíjú àánú wa so ká máa fi yín ṣàdúrà lọ àfáwa alimi muhyiddin ọlọ́mọba wa ṣíjú àánú wọ̀nyí. Salamu alaikum. Salamu alaikum. Kì í ṣe bí nẹ́tíwọ̀kì ni lálùfà. Salamu alaikum. Salamu alaikum. Ẹ wo ibẹ̀ yẹn ló máa jẹ́ nígbà yẹn wo ẹ jẹ́ kí n wo pẹ̀lú speaker. Salamu alaikum. Ibẹ̀ yẹn ni o. So now bismillah ta ló ń pò wá láti ọ̀dọ̀ yín mẹ́hẹ̀ ni ẹ check kìíní yẹn. Now bismillah wà pẹ̀lú yín. Jẹ́ n lo mic rẹ̀. Alhamdulillah ọlọ́run bá wà pẹ̀lú yín. Ẹ check kìíní yẹn náà bàbá. Naam. Kò sí nǹkan kan tó burú mbẹ̀ lábẹ́ ṣàríà lábẹ́ ẹ̀sìn kò sí tó burú mbẹ̀ náà bàbá lábẹ́ ẹ̀sìn kò sí tó burú mbẹ̀ má jẹ́ àdàmú lórí yẹn púpọ̀ ọlọ́kọ̀ ṣojú àánú wa ṣèbọn retí ẹ̀ náà fi mọ̀ salamu alaikum salamu alaikum. Bàbá ọlọ́run bá ṣe dáta ló ń pè wá láti bọ́sà. Naam kò ní bàjẹ́ kí níyàwó sọ̀rọ̀ mọ́. Naam. Lọ́rẹ̀ mi kọ́lọ́ bá lékún jẹ̀rà yín. Allahumma amin. Ìmọ̀ tó ń sọ ọlọ́run jẹ́ kí ilé tí ní ìmọ̀ náà wà ọlọ́run jẹ́ kí ilé òdó bá. Àmín àmín àmín. Naam àdáhùn làwọn máa ṣe fún nǹkan méjì ní fẹ́ sáré kíá ẹnìkan wọ́n gbà fẹ́ sọ̀rọ̀ kẹ́mídù tí ó máa ń wọnú mọ́sìkì ànábì. Ẹnìkan wọ́n béèrè pé òun fẹ́ mọ
kẹ́sì pé ibi tó wà nínú àti ìsódà torí àwọn táwọn olóhùn bá gbé náà ó jẹ́ àwọn alìsúnà àbí àwọn tó ń ṣe kiri pé tó bá béèrè wọn á lè fi ṣe ẹ̀rí fún wọn ní àkọ́kọ́. ẹ má bínú sẹ ní àkọ́kọ́ ẹgbẹ́ kílíà ìkejì kẹ́ẹ̀tì papọ̀ ìkejì ni pé nípa ti ọ̀rọ̀ ṣé ìsáàtì Jamiu Adégúnwà kò sí gbogbo nǹkan tẹ́ ẹ sọ nípa ìsáàtì tó jẹ́ tó sọ lẹ́yìn kò dẹ̀ sí nǹkan tó ń fẹ́ mú wá tí àwa yóò gbọ́ tó kì í rẹ̀ ń ṣe nìkan kọ́ lẹ sọ ọ́ pọ̀ nínú wa náà sọ pé abáwùsá sọ pé nǹkan báyìí ṣùgbọ́n kàkà wá rí tí nǹkan ń lọ lọ́wọ́ mọ̀ pé ìtẹ́ni lóun fẹ́ ṣe kì í ṣe pé ó ṣàṣejù. so téèyàn bá nífẹ̀ẹ́ Islam tó bá nífẹ̀ẹ́ ọmọ ìyá ẹ̀ tí nǹkan máa ń lọ ń gbà ọmọ gbogbo ẹ̀ ẹgbẹ́ afílẹ̀ fọlọ́ jàre ṣùgbọ́n tá a báyìí tí wọ́n ń wò ó pé ọ̀rọ̀ yìí ó dé gógó pé ó yẹ kéèyàn sọ pé òun fẹ́ wà díẹ̀ lóòótọ́ ní tí mo bá fi padà táfi dúró sí lẹ́yìn yẹn kì í ṣe kó bí akíní ìtàkùn ní tíyàn kan tó pé kì í gbọ́rọ̀ sí yẹn létí ní lẹ́yìn ẹ̀ka tá a lè bá sọ̀rọ̀ bó ṣe rí nu mo ní kí lábẹ́ nìyẹn kọ́ lọ́ọ́ máa dára fún tó ń pẹ́ nípa àwọn dára fún àwọn yóò máa ṣàbúrú sí yín àwọn nu ọlọ́run lágbára ọlọ́run ètò wọn wọn ni kò ní jọlé lórí kò ní jọlé àwọn náà lórí àti wa aleykum salaam náà ìbéèrè tí wọ́n béèrè yẹn ẹni tó bá fẹ́ mọ̀ kó lọ sí orí YouTube àfáàwá Jamiu Adégúnwà kó lọ táìpù ipò ajá nínú Islam àbẹ́ ìrántí fídíò yẹn ipò ajá nínú Islam ẹnìyẹn ó rí àwọn ẹ̀rí ibi tó wà ń bẹ̀ sokolo ń kó síjú àánú wa kó ṣe dáadáa fún wa bákan náà àfáàwá Adéjàre Abdulgani ọlọ́mọba wa síjú àánú wòye o àfáàwá Muhammad Shafi'i Adébáyọ̀ Tèmítáyọ̀ ọ̀rọ̀ yóò mọ táyọ̀ yóò tún mọ bá ayọ̀ àfáàwá Yusuf Mikel Bolúwa ti fẹ́ ọlọ́mọ bá wa fẹ́ yín ọ̀rọ̀ yóò ní dàrú abẹ́mi ò fi wá gbé ọlọ́mọba wa síjú àánú wòye orí olówó Abdulrasheed ọlọ́run oníjó bàjẹ́ bákan náà àfáàwọ̀ alájà ọmọtọ́lání adéọlá Abdulaziz ọlọ́run bá mi ṣíjú àánú wòye Imam Ibrahim Muhammadu Bello ọlọ́run oníjẹ́ kọ́rọ̀ yín dàrú à ń retí èpè o Ọlátúnjí Ahmed ọlọ́run bá wa ṣíjú àánú wòye Abdulwasi Muhammadu Saad ọlọ́run bá wa ṣe dáadáa fún yín ọlọ́run mọ́ fi yín lẹ̀ nígbà kankan àfáàwọ̀ Adhikirullah Ọlájídé Balógun ọlọ́run bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Rèmi Àbíkẹ́ ọlọ́run ní yóò dàrú o abe mo fi wá gbóyè ọlọ́run bàbá wa ṣe dáadáa fún yín Alimi Muhyiddin ọlọ́run bá wa ṣíjú àánú wò yín bákan náà Abdulqadir Murtala ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́la la ilaha illallah ọlámi wùmí ọlọ́run ní fi yín lẹ̀ Ṣódùn Kẹ́ Taofik ọlọ́run bá mi ṣe dáadáa fún yín lọ́la agbára ọlọ́run àfáàwá Dhikirullah Abdulgani ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú Alimi Muhyiddin ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Ọláìyá Títílayọ̀ Àyọ̀kẹ́ ọlọ́run ní jó dàrú fún yín o bùkátà yín ọlọ́run bá bíyà rẹ̀ nírọ̀rùn lọ́la la ilaha illallah bákan náà àfáàwá Sanusi Ọlámilékan Máyọ̀wá ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah bákan náà àfáàwá Akala Fatai ọlọ́run bá mi ṣíjú àánú wò yín wọ́n da yín dára yín nígbà kankan àfáàwá Aziz Muhammad Said ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Said Oníbùdó ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ salamu alaykum. Assalamu alaikum. Wa alaikum salam. Masha Allah, ta ló ń pè wá láti bọ̀ sà? Tẹlifóònù ló ń bọ̀ ọ̀la. Naam. Àwa pẹ̀lú yín. Ìkọ́ni wọn bí. Naam, àwa pẹ̀lú yín. Bàbá dáadáa. Mission and Gem Dance kọ́nù. Bẹ́ẹ̀ni bàbá. Island, ẹ kú iṣẹ́ Ọlọ́run. Àkókò bá. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Ọlọ́run yìí dé wọ́n ní kí ni dàda bá kọ ara ẹ̀ kò ní kí o. Kò sí ní tó jọ bẹ́ẹ̀. Àwọn àáfàá gbé kalẹ̀ kórìíra ajá ni. Kátà dáadáa kò sí ní tó jọ bẹ́ẹ̀ ṣégbẹ́ wà ń bẹ́ẹ̀ ni. Àní ìkànnú àwọn ẹni Ọlọ́run dáadáa ni. Sàmúhúnà Gáàsì. Tẹ ẹ máa ń kà tẹ ẹ pé wọ́n gérun ẹ̀. Ẹni yẹn náà ń gbọ́ báyìí. Kò sí ní tó jọ àwa la mọ̀ọ́mọ̀ sọ ẹ̀sìn wa di kókókó ká lè máa kórìíra àwọn tí ò bá wa ṣe kò dẹ̀ jẹ́ kẹ́sì ẹni tó lọ́n bá wa dá ní dáadáa ṣé kò lè ṣe ìsìláàmù ni torí àwọn dáadáa kan ń bẹ kò sí bẹ́ẹ̀ ṣe fárun wọn tó yóò mọ wù padà tẹ́ ẹ̀ bá wá jáwọ́ wọn lè kú ẹnìkan sì ti pè sórí ìpè ńjọ́ tá a tírìtì ẹ̀ wọ́n láwọn nírú ẹ̀ kan bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n fa ó padà kú Ọlọ́run máa ń dá dáadáa ọ̀ríjínà àmọ́ fẹ́ẹ̀kì pọ̀ o fẹ́ẹ̀kì pọ̀ Ọlọ́run kò ṣàánú jazakumullahu khair aláwọ̀ ní jọba yẹn salamu alaikum naam mo kí afáwa Dhikirullah Abdulgani ọlọ́mọba aṣíjú àánú wòye o lọ́la la ilaha illa afáwa Shitu Sadiq
Ajibola Gibson ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́la la ilaha illallah náà inshallah a máa fi èyí ṣe lọ káwọn yẹn má bínú inú bíbá yìí ni ìpè yẹn ti kọ́kọ́ tí òfin ń wọlé yẹn ó ń wọlé àmọ́ àgbọ́n tí táwọn èèyàn ń sọ ọlọ́run bá wa ṣíjú àánú wò kó wa inshallah ta'ala tó bá di yawmul khamis lọ́jọ́ alamisi ọlọ́run kó ṣọ́ wa tayọ gbà náà àwa já ogbó ẹ̀ lójú pátápátá so eléyìí náà èèyàn jẹ́ ìbẹ̀rẹ̀ nu kọ́lọ́n kó ṣíjú àánú wa ọlọ́run bá wa ṣe dáadáa fún ní kálukú wa gbogbo àwọn tá a rántí ṣàdúrà fún àtàwọn tá a rántí ọlọ́run bá wa gbàdúrà wọn ẹ dákun gbogbo wa tá a wà lórí ètò mo fẹ́ kẹ́ ẹ bá wa ka Suratul Nasr kan fún arábìnrin kan ọlọ́run bá wa ṣe dáadáa fún ó ní property kan tó fẹ́ ta ó sì bùkátà owó àwọn èèyàn kan débẹ̀ wọ́n ń padà ní ọlọ́run fún rẹ̀ bá wa ṣe tẹ̀sí yínú àyè náà fáwọn tí ó bá ra kọ́lọ̀ dákun kó jẹ́ kán tètè ra ní rọrùn kóbìnrin náà kó lè rí owó fi ṣe tí ó bá ṣe àti gbogbo àwọn tí wọ́n wà nírú iṣu bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ta ọjà tí wọ́n rẹ́ ní ra ọlọ́run kó bá wa bá wọn ta bismillahir rahmanir rahim idha jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba salama qawlan min rabbir rahim èyí ni àwa ọlọ́run bá wa ṣíjú àánú wò kó bá wa ṣe dáadáa fún kó bá gbọ́rọ̀ ẹ̀ sẹ́sọ̀ kó gbọ́rọ̀ tiwa náà sẹ́sọ̀ wọ́n jẹ́ kọ́rọ̀ ẹnìkan kan dàrú nù wa la ilaha illallah àwọn ìyàwó wa ọlọ́run bá wa ṣàánú wọn gbogbo àwọn ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn lórí social media ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn láti orí Alhaja Bintu Raji ọlọ́run bá wa ṣe dáadáa fún kárí gbogbo àwọn ìyá wa ìyá Kaola àwọn míì wà ọ̀rọ̀ tí wọn ò jọ bí ọ̀rọ̀ ẹ̀sìn gbà míì àwọn ẹlòmíì wà ọ̀rọ̀ tí wọn kò jọ bí blogger gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn pátá tẹ́pẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n mú àyà Kùránì wa wọ́n mú àdísù wa lóbìnrin ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa dúró tì wọ́n kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ ọlọ́run dákun má jẹ́ ó sú wọn má jẹ́ ó rẹ̀ wọn a sì ń fẹ́rù wọn sí ọlọ́run bá wa jẹ́ kó pọ̀ sí àwọn tí wọ́n wà lọ́wọ́ ọlọ́run jẹ́ wọn láṣeyọrí ọlọ́run má jẹ́ wọn ṣì sọ má jẹ́ wọn ṣìwé torí àwọn ọ̀tá ń fẹ́ kán ṣì sọ kódà wọ́n ń dà wọn láàmú lábẹ́lé tí wọ́n mọ̀ ní obìnrin are you supposed to be speaking in the public ṣe ń gbá wọn rọ́dọ̀rọ̀dọ̀ àwọn obìnrin tí wọ́n ń sìn gbà tó wọn lè sọ̀rọ̀ public òun náà làwọn tí wọn àdá kan mọ̀ ń fẹnu tàfà sí Islam lọ́nà tí ò dá yìí tó sì jóbìnrin ẹ̀yin dẹ̀ lọ ń wò wọ́n ẹ̀ lọ ń wo àwọn onísọkúsọ tí wọ́n ń ṣó ìṣòkúṣọ ẹ̀ ń wò wọ́n àmọ́ tó bá yẹ táwọn ẹ̀ wà máa takò àwọn yẹn there is no Islamic what you are doing you better go and do something better ṣẹ̀rá àwọn èèyàn ọlọ́run á ṣíjú àánú wò wá o yóò tún wá ṣe o kò ní jẹ́ kọ́rọ̀ wá dàrú láéláé lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n wà nínú oyún ọlọ́run bá wa sọ wọn láyọ̀ àtàláfíà gbogbo ọjọ́ bí wọn ọlọ́run má jẹ́ ó bá ọ̀bẹ dé ọlọ́run jẹ́ ó bá rọrùn dé àwọn tí wọ́n ń rọbí lọ́wọ́ ọlọ́run bá wa sọ wọn láyọ̀ àtàláfíà àwọn tí wọ́n fẹ́ bí abùkátà ọlọ́run bá wọn bíyà rẹ̀ gbogbo àwọn tí wọ́n fẹ́ wá láti lóyìnbó tí wọ́n fẹ́ wá Nàìjíríà fún December yìí ọlọ́run bá wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn má jẹ́ wọn pàdánù ẹ̀mí má jẹ́ wọn pàdánù nǹkan ní ọlọ́run bá wa mú wọn lọ kó mú wọn wálé kó tún dá wọn padà ní rọrùn má jẹ́ wọn ní rí nira o ajínigbé má jẹ́ orí tí wọ́n rò lọ́la la ilaha illallah gbogbo àwọn èèyàn náà tí wọ́n ń retí pé ọlọ́run ṣíjú àánú wọ ọlọ́run bá wa ṣàánú wọn àwọn tí wọ́n ń retí ìwé ìgbélu ọlọ́run bá wa gbà fún wọn àwọn tí wọ́n ti gbà ọlọ́run bá wa múlé wọn lọ látòrí àfáàwà ẹja lónìbù bá mi ṣíjú àánú wò wọn àfáàwà alẹ́kàn bẹ̀láwù ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o bákan náà alájà Tàwfíkà Bẹ́lẹ́wù bá mi ṣe dáadáa fún wọn bákan náà alájà wa kí lórúkọ alájà Ummu Firdaus ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn kó bá wọn gbọ́rọ̀ tí wọn náà sẹ́sọ̀ lọ́la la ilaha illallah orúkọ yẹn ń sá fún mi ní ẹ̀dá gẹ́gẹ́ bí Àríkẹ́ àbí bí Àríkẹ́ bí Àníkẹ́ ìkan ṣáà nínú gbogbo ẹ̀ ọlọ́run bá mi ṣíjú àánú wò kó bá mi gbọ́rọ̀ ẹ̀ sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ ẹ̀ dà o gbogbo nǹkan àbánújẹ́ wọn ọlọ́run bá wa sọ dídùn àfáwà Yakubu Adémọ́lá aṣàdúrà fẹ́yìn náà má jẹ́ kọ́rọ̀ yín dàrú gbogbo àwọn tá a rántí dá kọ wọn àtàwọn tá a rí ó kọ wọn dá torí àwọn tí kinní gbé wá náà ni ọlọ́run ní kinní Sheikh Ridwanullah Abọlọ́rẹ́ Ibrahim ọlọ́run níjó dàrú ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha illa ẹ bá mi wo bẹ̀yẹn àwọn afáàlẹ́ wa mẹ́ o afáwa Hamid Badruddin ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú o bá mi ṣe dáadáa fún yín o Hasan Nuruddin ọlọ́run ọlọ́run yẹn kọ́rọ̀ yín dàrú o Dáúdà Alápò ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o Abdulgani Babatunde Òsìmádé bá mi ṣe dáadáa fún yín o Wahidi Ọlátúnjí Afọlábí ọ̀rọ̀ yín ò ní dàrú o Prince Abdulgani Ọ̀kẹ́wó ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Ṣódùnkẹ́ Taofik ọ̀rọ̀ yín ò ní dàrú Ọlátúnjí Ahmed bá wa ṣe dáadáa fún yín Hasan Abu Hasan ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́la la ilaha illallah Sheikh Lukman Al-Mubarak Tanimala tí wọ́n jẹ́ mufti gbogbo ìlú Òde
ọlọ́run bá mi ṣíjú àánú wò yín ayọ̀ ali ogunbẹ́kún ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú gbogbo ohun tó wà níwájú ọlọ́run tá à ń béèrè ọlọ́run tètè bá wa ṣe má jẹ́ ó pẹ́ má jẹ́ ó jìnnà lọ́la la ilaha illallah Idris Adébáyọ̀ ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Muhammad Abubakar ọlọ́run bá àgbàdo àti yín náà fáwa Prince Abdulgani ọ̀kẹ́ Liadi Rahman Abdel ọlọ́run bá wa ṣe dáadáa fún yín fáwa Al-Khalifa Adam Qasim ọlọ́run bá wa ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah Shafi Adébáyọ̀ Tèmítáyọ̀ má jẹ́ kọ́rọ̀ yín dàrú Shitu Sadiq Ajibola bá mi ṣe dáadáa fún yín Lukman Seriki ọlọ́run má jẹ́ kọ́rọ̀ rẹ̀ dàrú ọlọ́run dákun Zikiru Ọlájídé ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o lọ́la la ilaha illallah torí pé kínní ẹlòmíì Bukola Sani ọlọ́run bá mi ṣíjú àánú wò yín má jẹ́ kọ́rọ̀ yín náà dàrú lọ́la la ilaha illallah gbogbo ntẹ̀ ń fẹ́ kọ́lọ́run bá wa bá yín fẹ́ lọ́la la ilaha illallah ọlọ́run bá wa jó rí bẹ́ẹ̀ torí pé lẹ́kan bẹ̀láwù bá wa ṣe dáadáa fún yín Yusuf Isa ọlọ́run bá mi ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah Yakubu Adémọ́lá ọlọ́run níjó bàjẹ́ o torí kínní àwọn tó bá ń gbé wá náà nẹ́tíwọ̀kì ni tó bá ó lè jẹ́ tó bá gbé wá Ọlálékan Bákàrè bá mi ṣíjú àánú wò yín kó bá ibi tí ọlọ́run ní kárí ìdí náà ni gbogbo àwọn tó wà ń bẹ̀ tí kìíní yóò gbó orúkọ yín ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba mẹ́yìn àṣírú qawlakum wa jahru bihi innahu alimun bi dhati sudur gbogbo ń tà ń fẹ́ ọlọ́run bá wa fẹ́ gbogbo ń tà ń fẹ́ ọlọ́run bá wa fẹ́ kó wá dáa ju bá a ṣe fẹ́ lọ ọlọ́run má jẹ́ a rí nira má jẹ́ a rí dààmú má gba ojú lọ́wọ́ wa má gba gbọ́rọ̀ wa má da làákàyè wa rú má da wa jókòó sínú ilé ọlọ́run má ti wá má ta má ṣe wálé tí wọ́n máa fẹ́ gba fún lóúnjẹ lọ́la la ilaha illallah jẹ díẹ̀ sí báwo ló ṣe ń ṣe ọlọ́run má jẹ́ ó kàn wá o lọ́la la ilaha illallah alfa quwwatillah agbára Allah ọlọ́run bá mi ṣíjú àánú wò yín al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وأنشي بروجرام لواجه نعم sọ̀rọ̀ kílẹ̀ lánú káàbọ̀ àdánù. wọ́n bí kàrúrámù náà bà ní